ìjọba sì wà nípínlẹ̀ Kwara náà ṣé ká wá gbà yìí pé n ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ nígbà tó ti wá ń pẹ́ tó ti ń tó àkókò gẹ́gẹ́ bí n tí olóògbé Sani Abacha kó ti gbà pé tí ìgbésùmọ̀mí ti bá ń ṣẹlẹ̀ níbì kan ó lọ́wọ́ àwọn aláṣẹ nu kákà pé tó ọwọ́ ìjọba ìpínlẹ̀ Kwara ń bẹ ń bẹ. Èmi ò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ibi tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ti ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ gbọmọgbọmọ ní gbogbo ìgbà a níjọba wà ń bẹ ni mi ò lérò pé ìjọba ń bẹ ń bẹ. Kò síjọba ń bẹ. Kò síjọba ihun tí òfin sọ ni pé kí ìjọba dáàbò bo aráàlú. Ibi tí ọba ti wá sáàbò táàbò mẹ́hẹ̀ bẹ́ẹ̀ yẹn ìjọba abẹ yẹn kò dúró déédéé. Kò síjọba ń bẹ. Kò síjọba ń bẹ ni. Ọba àlú kò yẹ kó ṣòṣèlú. Nígbà tá a bá ti wá rọ́ba tí ń ṣòṣèlú kò yẹ kó ṣòṣèlú la gbọ́ ṣùgbọ́n lásìkò tá a wà yìí lórílẹ̀-èdè tá a bára wa nípínlẹ̀ tá a wà ọba tí ń ṣòṣèlú dáadáa. Iṣẹ́ táwa wá ń ṣe láti bẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀ ni wípé pátì wa Òkè Ògùn ni ojúmọ́ kan ò lè mọ́ kí n má kọ nǹkan kan sórí afẹ́fẹ́ láti dá àwọn èèyàn wa lẹ́kọ̀ọ́ bó ṣe yẹ kí nǹkan orí nǹkan tí máa ń dà wá láàmú gbogbo sì ni torí gbogbo là ń kádé alẹ́ ọ̀rọ̀ òṣèlú kò yé wa tó òṣèlú yìí làwọn bàbá wa ti ń ṣe láti ọdún yìí òun náà láà sì máa ṣe bẹ́ẹ̀ kò sì pé wọn. Tàbá wa ń sọ pé ibi báyìí ni ká lọ wọn pé àwọn ò ní lọ ọbẹ̀ yẹn ó tiẹ̀ burú pé tí wọ́n bá fún ibìkan ní ká wọ́n fókè Ògùn ní PDP nísìn àwọn tó jẹ́ APC bẹ́ẹ̀ lè lọ dìbò fún Ìbàdàn bí tó burú dé ṣùgbọ́n a ti ń dá wọn lẹ́kọ̀ọ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ bó ṣe yẹ kó rí nìyẹn tá a bá fẹ́ sọ nípa ọ̀rọ̀ òṣèlú bó ṣe yẹ kó rí bọ́n ṣe ń ṣe ní àwọn orílẹ̀-èdè míì fún kálukú ló ní ẹ̀tọ́ láti dìbò fún ẹgbẹ́ tó bá wù ṣùgbọ́n ọ̀mọ̀wé kan kọ̀wé ó kọ nǹkan kan ní September 9, 2022 ó kọ sí The Nation ó ní àwọn olóṣèlú pé irú òṣèlú kan ó pè ní politics in its original sense. Then the second one, politics in its debased sense. Original sense ni pé bó ṣe yẹ kó rí ni pé tí wọ́n bá mú ọmọ ẹgbẹ́ ní Ògbómọ̀ṣọ́ ń sìn ká pé PDP ni àwa tá jẹ́ APC ẹgbẹ́ la dúró tè pé ọmọ Ìbàdàn tó jẹ́gbẹ́ wa yẹn la gbọ́dọ̀ dìbò fún. That is the original sense. Bó ṣe yẹ kó rí torí ìfẹ́ inú wa ni ṣùgbọ́n òṣèlú tá à ń ṣe é sí is politics in its debased sense. Debased sense ni pé ọmọ ẹni èyí ṣe ìdí bẹ̀rẹ̀ káfíńsì ọmọ ẹlòmíì wọn ò lè fún wèrè lọ́kọ́ àwọn kan pè ní identity politics. So nígbà jẹ́ pé òṣèlú yẹn ni gbogbo àwọn tí wọ́n wá ń fi rẹwà jẹ káwọn náà kúkú ṣerú òṣèlú bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ẹ tún kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ láti máa wò wá tàbí láti máa gbọ́ wa ìkànnì móhùnmáwòrán orí ayélujára Drive TV náà lẹ́tọ́ já sí gbéyẹ̀wò lẹ́tọ́ ẹgbéyẹ̀wò níbi tí a ti máa ń ṣàgbéyẹ̀wò àwọn tó ń lọ tó ń ṣẹlẹ̀ bóyá nílẹ̀ tàbí lókè òkun bóyá tó ní í ṣe nípa ọ̀rọ̀ òṣèlú tàbí tó ní í ṣe nípa ọ̀rọ̀ àwùjọ tàbí tó ní í ṣe nípa ètò ààbò tàbí oríṣiríṣi nǹkan yòówù tó wù kó máa ṣẹlẹ̀ nílẹ̀ yìí ni tàbí lókè òkun a ó sọ gẹ́gẹ́ bí a ti gbọ́ bí wọ́n ti sọ fún wa àti bí ròyìn ṣe gbé bákan náà la ó mú àlejò pàtàkì wá láti wá sọ bó ti yẹ kó rí àti láti fojú lámẹ̀ẹ̀tọ́ wò ó tí ẹ̀yin tí ẹ sì jẹ́ ẹ̀yin yẹn wá tẹ́yin náà wà nílé tẹ́ ó gbẹnu sí nípa fífi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ ní abala àríwísí. Kí ni tá a fẹ́ gbéyẹ̀wò fún tàkókò yìí ohun tá a fẹ́ gbéyẹ̀wò náà ni ohun tó ní sí nípa ètò pínpín ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àwọn kan ṣàlàyé pé láti ọdún 1979 tó ti di pé àti ń dìbò ṣèjọba nípínlẹ̀ Ọ̀yọ́ Ìbàdàn ló dà pé bóyá wọn kó ń tọ́pọ̀ jù lásìkò yẹn wá ní Òkè Ògùn lọ́kàn tí wọ́n ń pariwo náà ló jẹ́ kí a gbé pàtàkì kan èèyàn kan lára àwọn tó ń jà fitafita pariwo Òkè Ògùn lọ́kàn ẹni yìí wọn à fi bẹ́ẹ̀ so lóṣèlú ṣùgbọ́n òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n sì jẹ́ nìkan tó yẹ kí wọ́n máa ń fojú lámẹ̀ẹ̀tọ́ wo ohun tí bá ń lọ láwùjọ àti ohun tó ń ṣẹlẹ̀ nínú ètò òṣèlú wọ́n máa ń yànnàná ṣàlàyé lóríṣiríṣi àti tí ń lọ
bákan náà òǹkọ̀wé ni wọ́n. Nígbà tí ẹ bá ń gbọ́ látẹnu wọn, ẹ̀yin náà mọ̀ pé èèyàn tá a gbé wá ìkàn sí èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, èèyàn pàtàkì ni. Nítorí náà àlejò wa ẹ bá wa farahàn lé, ẹ jáwọn èèyàn mọ̀ pé ẹ̀yin lẹ sí kíni lẹ wà lórí ètò láti wá jọ gbé yẹ̀wò. Ẹ ṣé olóòtú, a kí gbogbo ilé, ẹ kú àsìkò yìí, Olúwa wà pẹ̀lú wa. Àmín. Orúkọ mi ni olùṣọ́ àgùntàn Favour Adéwọ̀yìn tí mo jẹ́ ọmọ bíbí Òkè Ògùn láti ìlú Òfìkì àti ìlú Òkè o. Ẹ ṣé àdúpẹ́. Ẹ bá wa sọ dáadáa bẹ́ẹ̀ ti jẹ́ káwọn èèyàn lè bá a mọ̀ wípé ẹni tá a mú wá o kì í ṣe pa kàṣà èèyàn kan. Gẹ́gẹ́ mo ṣe sọ, olùṣọ́ àgùntàn ni mí, òǹkọ̀wé ni mí, mo tún máa ń sọ̀rọ̀ ní orí afẹ́fẹ́ báyìí, a dẹ̀ máa ń kọ, a sì máa ń sọ nípa ọ̀rọ̀ òṣèlú, báwo lòṣèlú ṣe yẹ kó rí, báwo ló ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí, a máa ń sọ̀rọ̀ nípa rẹ̀. So a máa ń sọ ọ̀rọ̀ nípa àwọn ìwé náà. Then mo tún jẹ́ àgbẹ̀, so àgbẹ̀ rokoroko. Àgbẹ̀ lọ́ba. Oúnjẹ ṣe pàtàkì nínú ayé àwọn èèyàn. Ohun tá a gbé lọ́wọ́ lásìkò yìí ni gẹ́gẹ́ bí olóòtú ṣe sọ pé báwo ni ó ṣe jẹ́ pínre láàre nípínlẹ̀ Ọ̀yọ́, ọ̀kan ò gbọ́dọ̀ jù kan, bí ọlọ́fà mọ́jọ nílé Ọlálọ́mí. So ohun tá a gbé lọ́wọ́ ní kókó nìyẹn pé Òkè Ògùn ló kàn. Ilẹ̀ ti gbọ́n o pé Òkè Ògùn lọ́kàn, Òkè Ògùn lọ́kàn, Òkè Ògùn lọ́kàn tẹ́ ń pariwo. Ǹjẹ́ ẹ lè sọ fún wa ṣé lóòótọ́ àti lódodo ń tọ́ lọ́hùn o sókè Ògùn lọ́kàn? Àti pé tó bá kan Òkè Ògùn, kí ni ìdánilójú ìgbàgbọ́ tẹ́ lè fi sọ fún wa pé nítòótọ́ o Òkè Ògùn lọ́kàn? Ẹ ṣé olóòtú. Tí a bá wo ìtàn bí nǹkan ṣe ń lọ láti ẹ̀yìn wá, ta tójú bọ báwo náà ṣe ń ṣe òṣèlú, báwo níjọba ṣe ń wá sí ayé, a rí i pé láti 1979 a rí i pé gómìnà 8 ló ti wà. Ṣé ti jẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́? Nípínlẹ̀ Ọ̀yọ́. Bọ́lá Ìgè ni, Olúnlọ́yọ̀ ni, Kọ́lápọ̀ Ìṣọ̀lá ni, Lamadíṣínà ni. So mo ní kúkúrú ni, tá bá ní ká mú láti ayé àwọn ológun, a lè sọ ológun á fi èèyàn tó bá wù síbẹ̀ ni kì í jẹ́ pá dìbò yẹn. wọ́n ti ń dìbò yẹn láti 79, tá bá mú Bọ́lá Ìgè, tá mú Olúnlọ́yọ̀, tá mú Lamadíṣínà, Kọ́lápọ̀ Ìṣọ̀lá, Rashidi Ládọjà, Ajímọ̀bí àti ẹni tó wà 8 ni gbogbo ẹ̀ jẹ́, Àlàó Akálà. Now nínú 8 yẹn, Bọ́lá Ìgè nìkan ló jẹ́ ọmọ nígbà tí wọ́n wà ní Old Ọ̀yọ́ State tó wá láti Ẹ̀sà Òkè. Ẹni kejì tí òjò ọmọ Ìbàdàn, Bọ́lá Ìgè ń ṣọmọ Ìbàdàn, ẹni kejì tí òjò ọmọ Ìbàdàn ní Àlàó Akálà tó wá láti Ògbómọ̀ṣọ́. Àwọn 6 yòókù láti Ìbàdàn ni wọ́n. A wá wò pé even nígbà tí Àlàó Akálà ṣe bí ká sọ pé ó ṣe ìṣìṣe ni, a máa ń sọ pé providence, kì í ṣe pé bí wọ́n ṣe ń tò ló wá tọ́ sí. Kì í ṣọ̀rọ̀ Òkè Ògùn nìkan, a rí i pé Ìbàdàn ló ti ń ṣe kinní yìí, ló ti ń ṣe. Òkè Ògùn a sì ní ẹkùn 5 lọ́yọ̀ state. So ẹkùn àkọ́kọ́ Ìbàdàn, Òkè Ògùn, Ògbómọ̀ṣọ́, Ọ̀yọ́, Ìbàràpá. Kíní yà sì jọ ní ni, nǹkan tá a jọ ní ó yẹ ká máa pín yíká ni. A rí i pé ní gbogbo àwọn ìpínlẹ̀ míì wọ́n ń pín yíká ni. Ibi ìlànà pè ní pace setter. So pace setter mí pé ẹni tó ń fi àpẹẹrẹ sílẹ̀, irú àpẹẹrẹ wo la wá fi sílẹ̀ nígbà tí àbáwọ̀ bá máa pín. Àwọn ìpínlẹ̀ tó ti jáde látara Ìbàdàn, ká pé Western region, olúùlú ní Ìbàdàn jẹ́, kò sẹ́ni tó lè fọ ọ̀rọ̀ Ìbàdàn sẹ́yìn. So àwọn ìpínlẹ̀ tó ti wá jáde láti bẹ̀, àwọn tí ń pinre wọ́n ti ń láre, Ògùn tí ń pinre ó ń láre, Èkó ń pinre ó ń láre, Èkìtì, Oǹdó, gbogbo wọn ń pinre, Delta. Kí ló dé tí ibi tí ó ti bẹ̀rẹ̀ gangan tá a fi máa pinre ká máa láre gẹ́gẹ́ báwọn yòókù ṣe ń ṣe? So ohun tá à ń béèrè fún nìyẹn pé Ìbàdàn ti ṣe é tó kó jáde kúrò níbàdàn kó bọ́ síbòmíì, tó bá wá ń bọ́ síbòmíì náà kó bẹ̀rẹ̀ látòkè Ògùn. Kì í ṣe ìjà Òkè Ògùn nìkan là ń jà,
à ń jà fún pé kó máa yípo tó bá kúrò lókè Ògùn kó bọ́ s'Ógbómọ̀ṣọ́ ó bá kúrò l'Ógbómọ̀ṣọ́ kó bọ́ s'Ọ̀yọ́ kó bá kúrò l'Ọ̀yọ́ kó bọ́ sí Ìbàràpá kó tún padà sí Ìbàdàn ohun tá à ń sọ nìyẹn. tó gẹ́gẹ́ bí ẹ ti ń sọ èmi wá ń béèrè wípé ọ̀dà kágbà wípé Òkè Ògùn lọ́kàn tí ẹ̀ ń pariwo yìí tá a bá wá pé tó ọ̀yá Òkè Ògùn lọ́kàn o ǹjẹ́ ẹ sì lérò wípé ń tọ́ wà nílẹ̀ yìí yóò fẹ́ fífọ́ Òkè Ògùn ẹ jẹ́ ká ti bí wò tá a bá ń sọ̀rọ̀ nípa largest tá a ń sọ̀rọ̀ nípa títóbi lákòókò yìí nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹja ti bẹ̀ mú Ìbàdàn jẹ́ kan gbòógì bẹ́ẹ̀ni lórílẹ̀‐èdè bákan náà Ìbàdàn jẹ́ pàtàkì bẹ́ẹ̀ni ṣe sì lérò pé àwọn igun yòókù bẹ́ẹ̀ ti kà á nígun márààrún yẹn Òkè Ògùn Ìbàràpá Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ ṣe rò pé tá a bá kó gbogbo wọn gan papọ̀ jẹ́ wọ́n tó Ìbàdàn mú. wọ́n jù Ìbàdàn lọ. Ìbàdàn lọ́nà wo ẹ bá wa ṣàlàyé rẹ̀ ẹ bá wa yànnà náà. tí a bá wo ti population ó bá o lè yẹn ṣe pọ̀ tó Ìbàdàn wà ó léèyàn tó pọ̀ tá a bá mú Ìbàdàn tán a mú Òkè Ògùn nínú population tá a bá mú Òkè Ògùn tán a mú Ògbómọ̀ṣọ́ nínú population tá a bá mú Ògbómọ̀ṣọ́ tán a mú Ọ̀yọ́ nínú population lẹ́yìn Ọ̀yọ́ ní Ìbàràpá láwọn local government tó wà bẹ́rù dẹ̀ ṣe pọ̀ ń bẹ̀ sí. tá a bá wá sọ pé ká dìbò pé bá a ṣe fẹ́ dìbò ẹ rí i pé ìbò Òkè Ògùn gan ni wọ́n máa ń dúró dè. kò sí agbọ̀n kan tàbí ẹkùn kan tó lè dá gómìnà yàn lọ́yọ̀ state Ìbàdàn ò lè dá yàn wọn ò gbọ́dọ̀ wá fi tàwọn yòókù ṣe Òkè Ògùn ò lè dá ṣe Ògbómọ̀ṣọ́ ò lè dá ṣe Ọ̀yọ́ ò lè dá ṣe ó wàá bá ka ti Ìbàdàn ẹ rí i pé àwọn tí ń gbé Ìbàdàn náà gbogbo wọn náà kọ́ ọmọ Ìbàdàn gbogbo wọn náà kí ó sì dìbò fún pátì kan bẹ́ẹ̀ni so yóò pín yẹlẹyẹlẹ ni so nínú ìbò tá a bá wá ń dì yẹn á rí i pé tí wọn bá tí ì gbébo tàwọn míì dé Ìbàdàn ò lè sọ pé òun fi gómìnà lẹ̀ ó di dandan kí gómìnà wọlé torí pé Ìbàdàn ló ti wá a gbọ́dọ̀ fi tàwọn yòókù ṣe bí Ìbàràpá ṣe kéré tó a gbọ́dọ̀ fi ṣe so ohun tá à ń sọ ni pé tí a bá wo ó ní agbọn ọbẹ̀ yẹn tó jẹ́ pé ẹkùn kan ò lè dá produce kó fi gómìnà sílẹ̀ kó sì jẹ́ kí gómìnà yẹn wọlé a gbọ́dọ̀ fi tàwọn yòókù náà ṣe then ó yẹ ká máa pín rẹ̀ ká máa láre. tá bá wò látẹ̀yìnwá gẹ́gẹ́ bí ẹ ti ṣàlàyé rẹ̀ fún wa látẹ̀yìnwá láti 1979 tẹ́ ṣàlàyé ẹ̀ fún wa látẹ̀yìnwá yẹn tí Ìbàdàn ti ń wà ń bẹ̀ èmi ò fẹ́ lérò wípé bóyá ipá Ìbàdàn ọ̀ka tó fi jẹ́ pé àwọn náà ń lórí ọ̀fẹ́ àti kíni àti wà ń bẹ lọ àti wà ń bẹ láti gbà yẹn tó jẹ́ pé àwọn náà lọ́dà pé bọ́ yóò fìsí jù ẹ wá jẹ́ ká wò ó báyìí gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan wípé tá bá gbà wípé ẹ̀yin lọ́kàn Òkè Ògùn lọ́kàn àbí Ògbómọ̀ṣọ́ lọ́kàn tàbí kí Ìbàràpá sọ pé àwọn lọ́kàn sẹ́ẹ̀sì lérò pé ń tọ́ wà ńlẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan ṣé ó lè jẹ́ nǹkan tó dà pé bóyá yóò pé àwọn tí wọ́n sọ pé àwọn lọ́kàn yìí nígbà tá a bá ń sọ̀rọ̀ pa pé tó population tí a fi dìbò tá a bá wò dáadáa lára àwọn ìbò tó ti kọjá sẹ́yìn lóòótọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ ìbò àwọn ibìkan wà tí wọ́n lè máa dúró dè ṣùgbọ́n bò àwọn tí wọ́n ń dúró dè kì í jẹ́ wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tó bá dé òun náà ni gbogbo tí ó sọ nípa tí yóò mọ ẹni tó bá sọ pé ń lọ wọlé ni ó sọ pé ń lọ wọlé tí ò bá di wípé tó n tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ náà ti ṣe nǹkan tó ti ṣe kíni ó ti tó nǹkan tó gbé wọn. ẹ lérò pé Ìbàdàn fúnra ara rẹ̀ tá a bá ní kán dìbò tí wọ́n sì dìbò fún ẹni tí wọ́n yàn ẹ lérò wípé bóyá wọn ò lè jẹ lọ. èmi ò fún yín ní statistics ní 2023 tó lọ yìí 1,700,000 and something plus ni àwọn tó rẹ́gísítà ní Ìbàdàn bí 400 plus ló dìbò nínú Òkè Ògùn 600 and something ló register 300 and something dìbò. So in percentage we are talking about higher percentage from Òkè Ògùn. So kí ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ tí gbogbo wa ti gbé yẹ̀wò ni apá kan nìyẹn apá kejì ni pé tí ìrẹ́jẹ bá wà tí àwọn èèyàn tó ń rẹ́ àwọn èèyàn jẹ pé kíní àjọ ní ni ó yẹ kájọ máa pín ni ọ̀rọ̀ yẹn mo máa ń ṣàpèjúwe pé wọ́n á sọ fún ẹ pé ilé yìí ni ó dáa púpọ̀ máa gbé bẹ̀ máa jẹun tó wù ẹ́ máa wọṣọ tó wù ẹ́ máa lo ọkọ̀ tó wù ẹ́ ṣùgbọ́n ò lè jẹ́ baálé ilé ṣé àmọ́ kí wọ́n ti gbé gbèdéke lé ọ̀nìyàn lórí Ọlọ́run ò dẹ̀ dá bẹ́ẹ̀
so àjọ ní kinní yìí ni ó yẹ kó máa yípo ni tẹ bá dé Ọ̀ṣun state nísìn Òṣogbo tí ẹ ti ṣe gómìnà rí tẹ bá dé Èkìtì tẹ bá dé gbogbo àwọn bí wọn yẹn àwọn ọmọ ìlú tó jẹ́ olúùlú wọn ò ti ṣe gómìnà rí ó ṣe wá jẹ́ pé Ìbàdàn ni ó dúró ní dúró pé àwa la gbọ́dọ̀ máa ṣe gómìnà gbogbo ìgbà ohun tá à ń sọ ni pé àwa náà ó ń dùn wá nínú ní nǹkan tó tọ́ sí wa ó tọ́ sí Ògbómọ̀ṣọ́ ó tọ́ sọ́yọ́ ó tọ́ sí Ìbàràpá ó tọ́ sókè Ògùn ó tọ́ sí Ìbàdàn gbogbo wa ló tọ́ sí. So tó bá jẹ́ nǹkan tó tọ́ sí wa ni tó fi wá sì sọ ní section 14 subsection 3 and 4 tó sọ pé ká máa pinre ká máa láre ní federal character then àbá òfin yẹn àbá àmúlò rárá àmúlò so kàtúnṣe wà kó jẹ́ pé bí Ìbàràpá ṣe wà tó yẹ pé 3 local government múná Ọlọ́run dá wọn síbẹ̀ kò dẹ̀ ṣì wọ́n dá síbẹ̀ Ọlọ́run rò pé ọjọ́ kan ọmọ Ìbàràpá náà ó dìde láti ṣe gómìnà lọ́yọ̀ state ọmọ ńlá kọ́ àbí ìlú ńlá kọ́ ni kíní bó ṣe wọ́n ṣe máa ń wí so ìlú ńlá ò sọ pé this is a big town àwọn ọmọ ńlá lè ti ìgbèríko jáde ìgbèlè ní àṣẹ ohun rere lè ti Násárẹ́tì jáde Jésù là ń pariwo ẹ̀ lénìí Ànábì là ń pariwo ẹ̀ ní kíni ẹ wo bí létò tí wọ́n ti jáde tí ò tiẹ̀ tóbi rárá a sì ń pariwo wọn lénìí so bẹ́ẹ̀ náà lèmi rò pé ó yẹ ká máa ronú pé tásìkò bá tó àsìkò sì ti tó kí ẹnìkan jẹ́ kílẹ̀ ó fẹ́ ni Yorùbá wí so bó ṣe rí nìyẹn. ó dà ẹja tún gba bí ìgbéyẹ̀wò tá a bá ní sí ọ fẹ́ dà pé Òkè Ògùn tá à ń sọ nípa rẹ̀ yìí tàbá ní igbá kẹ́ni sí igbá kejì wọ́n ti tó igbá kejì ó ti ń lọ bí nǹkan bíi mẹ́rin ń bẹ o márùn-ún ẹ dákun sílẹ̀ náà wàá tó fún Òkè Ògùn nígbà tẹ́ ẹ bá ń sọ pé ẹ fẹ́ jẹ gómìnà tẹ́ ẹ sì ń jẹ igbákejì gómìnà sóhun náà tó ni mo lérò pé lè yọ ọ̀fà tó àbí ṣé ń tẹ́ ẹ̀ kàn ń kíyèsí mẹ́ ojú wípé bóyá nítorí wípé bóyá kágbà wípé bóyá bí ìjọba ti ń ṣe bóyá nǹkan kan wà tó yẹ pé wọ́n fún yín o yàtọ̀ fún nǹkan tí wọ́n fún yín nígbà tí wọ́n bá ti ń fún yín nígbàkejì wọ́n ti fún yín ní tọ́dánú ẹran. Àwọn èèyàn wá ní igbákígbá ní igbákejì wọ́n ṣe wí nìyẹn igbákejì òun kọ́ ló ń sọ bí nǹkan ó ṣe rí ní ìpínlẹ̀ àwọn míì ò pé spare tire ni bẹ́ẹ̀ dẹ̀ ló ṣe rí ẹ rí i pé ṣàṣà ní igbákejì àti igbákejì tí wọ́n ṣe jọ máa ń tí ìsábà síjà àfi tí igbákejì bá tutù torí igbákejì ló mú báírò aláwọ̀ ewé lọ́wọ́ ohun tó bá sọ ni abẹ́gé nígbà míì tí ò bá sí nílé gan-an tí igbákejì ń ṣe bí gómìnà tó bá dé ó lè bí gbogbo nǹkan tí igbákejì ó lè bí sọnù spare tire ni àfẹ́ igbákejì mọ́ igbákígbá ní igbákejì igbá àkọ́kọ́ yẹn gan-an ni tóun náà lè sọ pé ibi báyìí ló yẹ kíkiní yẹ ọ lọ ibi báyìí ló yẹ kíkiní yẹ ọ lọ ẹ rí i pé ìlọsíwájú gẹ́gẹ́ bí àwọn ohun tí àmúgbádùn ayé nǹkan bẹ́ẹ̀ ó fi síbì kan ju bì kan lọ́nà. lọ́nà wo. bóyá ojú ọ̀nà ni bóyá kíni pé iṣẹ́ rí kápítà tí wọ́n pè ní kápítà tó jẹ́ olúùlú òun ló yẹ kó ní percentage tó ju gbogbo àwọn yòókù lọ láti máa ṣe because ìlú gbogbo wa ni tàbá ní Ìbàdàn pé ọmọ Ìbàdàn gbogbo wa lọ́mọ Ìbàdàn ìlú gbogbo wa ni olúùlú wa nìyẹn tá a lè mú yẹn gan so àwọn nǹkan dáadáa gbọ́dọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n àwa lè sọ pé kó wá jẹ́ pé àwọn nǹkan dáadáa wà ń bẹ̀ ó wá fìdí síbẹ̀ nìkan àwọn yòókù tí wọ́n jọ níyẹn wọn ò ní nǹkan kan bó ṣe yẹ kí wọ́n ní ó jẹ́ nǹkan tó máa ń ṣe bóyá táwọn nǹkan yẹn bá bí ojú ọ̀nà ni bí iléèwé tó dáa ẹ wo Òkè Ògùn láti ọdún yìí ó ṣe ní yunifásitì ní 2025 àwọn ọmọ wọn dẹ̀ ń kàwé mo máa ń sọ kinní kan pé ẹkùn tó produce irú àwọn Samuel Ajayi Crowther ló kọ bíbélì ní Yorùbá dáhùn pé ẹni tó lè tú bíbélì láti èbó sí Yorùbá ẹ pé òǹkàwé ni àti òǹkọ̀wé ọmọ Samuel Ajayi Crowther kan tó jẹ́ Abigail ló bí Abat Macaulay ọmọ Òṣogùn lẹ́gbẹ̀ẹ́ Ṣẹ̀yìn mẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ Àwáyé Abat Macaulay ẹ lè sọ̀rọ̀ òṣèlú lórílẹ̀‐èdè yìí kẹ́ má sọ̀rọ̀ Abat Macaulay ló jẹ́ bàbá àwọn olóṣèlú kọ́ jẹ́ pé irú àdúgbò yẹn kò ní yunifásitì tó di 2025
ká dúpẹ́ lọ́wọ́ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó ṣíjú àánú wò wá níbẹ̀ so táwọn èèyàn wá bá máa kàwé wọn á máa nàgà ní ó yẹ káwọn kìnìún yẹn kó jẹ́ pínre láàrin kó wà tó bá yá tó bá wà níbèrè ẹni tí ń ṣe gómìnà àti ẹ̀fẹ́ àlè máa ń mọ ọkọ rẹ̀ ṣùgbọ́n nígbà tí ò sí tó jẹ́ pé ìgbà tí ẹnìkan bá ń ṣe gómìnà lọ́wọ́ ọ̀dọ̀ tiẹ̀ ni wọ́n ní ọba fún wèrè lọ́kọ́ ọ̀dọ̀ ẹ̀ ní orúkọ sí kì í ṣe pé a sọ pé bó ṣe yẹ kó rí nìyẹn nínú àwọn ìpín pé à ń pín nǹkan gan ó yẹ kí gómìnà ó ṣe pé tìbàdàn níyì òun ló pọ̀ jù kó lọ sí Ìbàràpá àwọn nǹkan báyìí káwọn nǹkan báyìí ó lọ sí Òkè Ògùn káwọn nǹkan báyìí ó lọ sí Ògbómọ̀ṣọ́ káwọn nǹkan báyìí ó lọ sọ́yọ́ káwọn náà ó máa wò pé bí wọ́n tẹ̀ wà nínú oko àwọn náà wò pé àwọn ní nǹkan wọ́n jàǹfààní ìjọba so táwọn ṣé kì í wá jẹ́ wípé ètò ẹ̀mẹ́nubà yìí làwọn nǹkan tó ń fa ẹ̀hónú Òkè Ògùn lọ́kàn ara rẹ̀ náà ni. ọ̀dà ká wá gbà báyìí wípé ẹ̀ ń sọ pé Òkè Ògùn lọ́kàn léèta wa tún fẹ́ mú yìí tẹ́ ń pariwo Òkè Ògùn lọ́kàn ká gbà pa tún fún yín gbà kejì tàbí ìjọba wa wò pé tó irú iléèwé tẹ́ béèrè lẹ́ẹ̀kan pé Òkè Ògùn bọ́n ti tóbi tó wọn ò ní yunifásitì kán wá gbà pé ìjọba kan wá ṣèèṣì ó gbé yunifásitì méjì kì lókè Ògùn nìkan ṣé kejì wípé bóyá ariwo Òkè Ògùn lọ́kàn ṣé kò ní jẹ́ rodò. ó ti pẹ́ ohun tá à ń béèrè fún ni kí wọ́n fún wa ń gómìnà ká ẹnìkan Ọlọ́run ò dá ẹnìkan pé kó máa wà nígbà kejì àbí gbà kẹta kó máa wà ní kínní gbogbo alálẹ̀tọ́ sí gbà kínní gbà tó jẹ́ pé gbogbo alálẹ̀tọ́ sí yẹn wọ́n fún òun kálukú lásìkò tó bá yá gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe níbòmí. ọ̀dà ìjẹ́ ẹlẹ́ndẹ́ pé tán bá sọ pé Òkè Ògùn ẹ lọ́kàn yín àbí ó ní tí ò ní bojú Òkè Ògùn jẹ́ ìjẹ́rú èèyàn bẹ́ẹ̀ wà lókè Ògùn ọ̀hún. kí ló dé tá a máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ẹja kíyèsí o. mo fẹ́ dá yín lóhùn ni kí ló dé tá a fi máa ń rò bẹ́ẹ̀ yẹn nígbà tí àwọn Ìbàdàn ó fi ṣe àbèrè irú béèrè bẹ́ẹ̀ o nígbà tí Ògbómọ̀ṣọ́ ó sì ṣe àbèrè irú béèrè bẹ́ẹ̀ o kí ló dé tá a fi lérò pé Ọlọ́run ò dá àwọn kan sí Òkè Ògùn náà tàbí Ìbàràpá àbọ̀yọ́ tí wọ́n lè dúró àti pé ẹni tẹ́ tí fi nǹkan dáwò báwo lẹ́ ṣe mọ̀ wípé ó lè ṣe àbí ó lè ṣe wọ́n fi dá àwọn yòókù náà wò náà ni wọ́n fi ṣe so kí wọ́n fi dá Òkè Ògùn náà wò bóyá yóò ṣe bóyá kò ní ṣe so ẹni tẹ́ tí fi nǹkan dáwò rárá tẹ́ tí sọ pé tí fún ní paper exam kó kọ exam ẹ ló fail gbé ọba tí kẹ exam báwo ni ó ṣe fail ẹjọ́ òun náà kọ exam ká mọ̀ pé ó ti kọ exam ọ wá fail gbàrà ìyẹn la lè access a lè access pé ó lè ṣe kò lè ṣe nígbà tí ò tí yẹ̀ wò aka àdẹ lè sọ mo sì sọ nǹkan kan mo ní wọ́n ní àṣẹ ohun rere lè ti Násárẹ́tì jáde wọ́n ti péré wọ́n ti rò ó pé nǹkan kan dáadáa ò lè ti Násárẹ́tì jáde rárá ṣùgbọ́n ẹwọ ẹni tó jáde láti Násárẹ́tì tí gbogbo wa ń pariwo lénìí ká má sọ pé Òkè Ògùn ní ọmọ tí wọ́n lè ṣe gómìnà ẹni tó bá tiẹ̀ wá ṣe deputy governor ṣé ò lè ṣe gómìnà ni ṣé ó ti yé wa bẹ́ẹ̀ ẹni tó bá ti dépò gómìnà deputy governor òun náà lẹ́tọ̀ọ́ láti ṣe gómìnà ẹni tó ṣe commissioner ṣé ò lè ṣe gómìnà ẹni tó ṣe minister rí ṣé ò lè ṣe gómìnà ni ẹni tó ṣe senator rí ṣé ò lè ṣe gómìnà ni ẹ má jẹ́ ká ronú lọ bẹ̀ yẹn ibi tí mo fẹ́ ká ronú lọ ni pé ṣó tọ́ sí wa ó tọ́ sí wa ó tọ́ sí Ògbómọ̀ṣọ́ ó tọ́ sọ́yọ́ ó tọ́ sí Ìbàràpá ó tọ́ sókè Ògùn ó tọ́ sí Ìbàdàn. ó dà a ti gbà pé Òkè Ògùn lọ́kàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ń sọ ń sìn ṣùgbọ́n lójú àwọn aráalé àtàwọn èèyàn míì tó bá ń farabalẹ̀ gbọ́ bá a ti ń sọ yìí wọ́n á mọ̀ wò pé ẹ̀yin lẹ sọ wípé ẹ̀yin lọ́kàn nígbà tá a bá ní sòmí márùn ló wà àbí pé Ìbàdàn Òkè Ògùn Ìbàràpá Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ márààrún yìí sáwọn náà gbà wípé tòótọ́ ó kan Òkè Ògùn táwa bá sọ pé ọ̀dà àwa gbà wípé Òkè Ògùn lọ́kàn bẹ́ẹ̀ ti ń sọ ṣé Ògbómọ̀ṣọ́ gbà wípé tòótọ́ ọkàn Òkè Ògùn ṣé Ọ̀yọ́ gbà wípé tòótọ́ ọkàn Òkè Ògùn àbí Ìbàràpá gbà àbí Ìbàdàn táwọn sọ ń parẹ́ wọ́n fẹ́ juwọ́lẹ̀ wípé àwọn ò lẹ́tọ̀ọ́ sí mọ́. ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí à ń pe ẹgbẹ́ kan ní G22 G22 yẹn ni àwa tí a jẹ́ wípé à ń ṣọmọ Ìbàdàn local government 10 láti Òkè Ògùn 5 láti Ògbómọ̀ṣọ́ 4 látọ̀yọ́ 3 láti
Ìbàràpá wá jẹ́ G22 wá ti kóra wa jọ tá ti ń bára wa sọ̀rọ̀ pé bó ṣe yẹ kó rí ni àga kan náà là ń sọ̀rọ̀ rẹ̀ ṣàgà méjì tí Òkè Ògùn bá ṣe tí Ògbómọ̀ṣọ́ gbárùkùtì tí Ọ̀yọ́ gbárùkùtì tí Ìbàràpá gbárùkùtì ìṣaláìmọ̀ yìí pé nǹkan tá à ń fẹ́ ó ti ṣeé ṣe nìyẹn ká máa pín ire ká máa láàárín kò yẹ kó a wá ṣe tánàdí ara ká pé kò yẹ kó kan Òkè Ògùn tá a bá ti ṣe bẹ́ẹ̀ á pẹ́ lábẹ́ ibi tá a wà ẹ jẹ́ kẹ́nìkan ó kọ́ ṣe é a dẹ̀ sọ pé ten local government ló wá láti Òkè Ògùn ẹ tì wọ́n síwájú ẹ jẹ́ kí wọ́n kọ́ ṣe é nígbà tí wọ́n bá fi lè ṣe é a jẹ́ pé pín ire láàárín ti bẹ̀rẹ̀ nìyẹn so kì í ṣe competition rárá òyìnbó á pè ní competition complementation ni ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká jọ ṣe é nígbà tá a bá jọ ṣe a ní jíngù kan táwọn pé ẹjẹ́ àjọ ṣe ẹgbẹ́ wa jẹ́ ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa ìdí tá a fi sọ ọ́ nìyẹn pé ẹ jẹ́ ká jọ ṣe ẹ̀yin Ìbàràpá ẹjẹ́ àjọ ṣe ẹ̀yin Ọ̀yọ́ ẹjẹ́ àjọ ṣe ẹ̀yin Ògbómọ̀ṣọ́ ẹjẹ́ àjọ ṣe so tókè Ògùn bá ṣe ń sìn ó di wà pé àti bẹ̀rẹ̀ sí pín ire àti bẹ̀rẹ̀ sí láàrin nìyẹn kò sì yẹ kó bí Ìbàdàn nínú mi sì lè àwọn tá a lọ ń bá nìbàdàn àwọn tó jẹ́ olóye tí wọ́n jẹ́ àgbààgbà wọ́n sọ fún wa pé àwọn sọ pé kí Òkè Ògùn má ṣe ṣùgbọ́n ká fi ẹni tí ó kájú ẹ̀ sílẹ̀ tó lè ṣe so kò burú rárá so bó ṣe rí nìyẹn. ó kájú ẹ̀ yẹn náà ló mú béèrè tí mo béèrè lẹ́ẹ̀kan wá pé tó nígbà tí wọ́n bá ní ká jẹ́ kí Òkè Ògùn ó ṣe sẹ́ni tó kájú ẹ̀ wá ẹ̀ ti sọ fún wa wípé ká má rò pé òrìrì ilé tí Násárẹ́tì jáde ẹni tá àti ìdánwò àlè sọ pé bóyá kọ̀ kájú ẹ̀ àwọn tí wọ́n ń sẹ́yìn náà jẹ́ pé àwọn náà ti àbí bí àwọn náà mọ́ àwọn náà débẹ̀ náà ni wípé ẹ wá jáwò tẹ bá gbà wípé àwọn sóun yòókù àwọn gun yòókù bí Ògbómọ̀ṣọ́ Ọ̀yọ́ ẹlẹ́ẹ̀tì ní àjọṣepọ̀ àkójọpọ̀ tí ẹ̀ ti ń ṣe àwa gbà ṣùgbọ́n ìmọ̀ fẹ́ wọnú òṣèlú sóṣèlú ìmọ̀ fẹ́ wọnú ẹgbẹ́ sẹ́gbẹ́ ẹ jẹ́ ká wò ó pé ẹgbẹ́ méjì náà lẹ́gbẹ́ òṣèlú tó hàn dé jù lórílẹ̀‐èdè lónìí náà ló sì hàn dé jù nípínlẹ̀ lónìí ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lókè ẹgbẹ́ òṣèlú APC bákan náà ẹgbẹ́ òṣèlú PDP tó ń ṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ inú ẹgbẹ́ méjèèjì yìí èwo gangan lòkè Ògùn lọ́kàn ń bá lọ. ẹ ṣe olóòtú níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìrìn àjò wa a sọ wípé a bá ẹgbẹ́ kankan lọ torí pé ẹ ti fẹ́ wá dìbò wọlé. ẹni sọ̀rọ̀. nígbà tẹ́ ẹ bá bẹ́gbẹ́ méjèèjì tó hàn dé jù ṣe èwo lẹ fẹ́ ṣe tẹ́ ẹ fẹ́ dìbò wọlé. ẹni sọ̀rọ̀ Òkè Ògùn ló kàn ó ṣe bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ ti pẹ́ more than 20 years ago ló ti bẹ̀rẹ̀ so a ti ń gbé now àwọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà tá a bá gbé tá a bá ti so mọ́ ẹgbẹ́ kan àti dolóṣèlú nìyẹn ẹ jẹ́ sọ fún gbogbo àwa tá a dá Òkè Ògùn ló kàn sílẹ̀ à ń ṣe olóṣèlú ẹni tó níṣẹ́ lọ́wọ́ tó ṣe tá ọ̀rọ̀ ń dùn wá ni ohun tá a wá fi sọ wípé a dúró ti ẹgbẹ́ wa Òkè Ògùn ni ẹ̀sìn wa Òkè Ògùn ni ìlú wa Òkè Ògùn ni tí ó yẹ yín a dúró ti ẹgbẹ́ nítorí ẹgbẹ́ tó bá fún ọmọ Òkè Ògùn ní tíkẹ́ẹ̀tì òun là á tẹ̀lé bí tá à ń lọ nìyẹn bí PDP bá fún wa ní tíkẹ́ẹ̀tì á tẹ̀lé wọn bí APC bá fún wa ní tíkẹ́ẹ̀tì á tẹ̀lé wọn táwọn méjèèjì bá fún wa ní tíkẹ́ẹ̀tì á jùlọ lé á lọ tún èrò ara wa pa pé báyìí ni kẹ́ ṣe jẹ́ wọ́n ṣàṣe ń fún Ìbàdàn náà nìyẹn APC PDP so á tún èrò ara wa pa wọ́n lẹ́nu wa ò lè kó kí wọ́n ju méjèèjì sókè Ògùn bẹ́nu wa ó kò bẹ́nu wa ò ní kò á rè táwọn méjèèjì ọba wa fún wa ní tíkẹ́ẹ̀tì á mọ̀ bí táwọn gbé gbà. ibi tẹ́ wá fẹ́ gbé gbà èmi náà wá fẹ́ béèrè báyìí pé tá a bá gbà pé ní Nàìjíríà àti nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí mo ti sọ ẹgbẹ́ méjì tó hàn dé jù táwa náà sì rò pé gbogbo ẹgbẹ́ yòókù tí wọ́n ti ń gbìyànjú rẹ̀ láti ẹ̀yìn wá ẹja wá béèrè ká ní PDP ẹgbẹ́ òṣèlú alábùrẹ́dà wọn fún yín tíkẹ́ẹ̀tì wọn fún Òkè Ògùn bákan náà APC ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ wọn fún Òkè Ògùn ẹ dákun o ẹgbẹ́ wo lẹ fẹ́ gbé wá tó fẹ́ dìbò wọlé nípínlẹ̀ Ọ̀yọ́. ìdáhùn mi màá sọ ìtàn díẹ̀ irú nǹkan báyìí ṣẹlẹ̀ ní Anambra State APC PDP lónìí APGA ló ń ṣèjọba ní Anambra torí pé àwọn ọmọ ọbẹ̀ sọ pé àwọn fẹ́ máa ṣe gómìnà tí APC ọba sì fún àwọn tí PDP ọba fáwọn
àwọn lẹ́gbẹ́ táwọn ó ṣe Abgade ní ló ń ṣèjọba ní Anambra now time kan wà tí irú ẹ̀ ṣẹlẹ̀ l'Ondo State APC ò fún wọn PDP ò fún wọn Mímí kò lọ Labour náà ó sì ṣẹ́gun so ohun tá à ń gbìyànjú láti sọ ni pé Òkè Ògùn ló kàn ẹ fún wa tí wọn ò bá dẹ̀ wá fún wa pé ká gba tíkẹ́ẹ̀tì ní APC ká gba tíkẹ́ẹ̀tì ní PDP a lè pera wa jọ kẹnu wa ó kò kẹnu Ìbàràpá ó kò pẹ̀lú wa kọ́yọ̀ ó kò kẹ́fíríbọ̀dì kó kò ibi tá à ń lọ ni tá a bá ti débẹ̀ yẹn àti lè rojú tú sí ọ̀rọ̀ tá à ń sọ tá a bá ti pera wa sákèsí pé ẹnìkan yìí jẹ́ kílẹ̀ ọ̀fẹ́ dábàsí là máa ṣe lọ ní túláàsì kò lè rọrùn kò lè rọgbọ bẹ́yẹn nítorí pé ẹni tẹ́ ń rẹ́ jẹ inú rẹ̀ ò lè dùn kò possible bẹ́ẹ̀ ṣe títí ọjọ́ kan ẹrú oko lóko ẹrú o ọ̀nà tí a sì ń gbà sọ yìí náà òun ni èyí táwa tí ẹ ń sọ yìí dá ṣe bá ń sọ nílé rédíò à ń sọ kínní lọ́jọ́ iwájú tí a bá rí ṣe àwọn ọmọ lè máa gbé nǹkan síra wọn pé kí ló dé ṣe wọ́n forí tiwa lulẹ̀ fún bá ṣe gómìnà ni. ó lè dógún. ó lè dógún náà ká máa lọ síbi ìyẹn òun la fi ń sọ pé ká sọ ní tùbí ìnùbí nígbà tí Èkìtì lè máa ṣe é ní pínrẹ láàrin Ọ̀ṣun lè máa ṣe é ní pínrẹ láàrin Ògùn lè máa ṣe é pínrẹ Èkó lè máa ṣe é pínrẹ láàrin Delta gbogbo orí ìpínlẹ̀ tí ń bẹ ní Nàìjíríà yìí ẹ̀sọ̀ kan tí ò tí máa pín even Kogi wọ́n ń pínrẹ láàrin ni kí ló dé tí ó jẹ́ Ọ̀yọ́ state tí níbi tí gbogbo nǹkan ti bẹ̀rẹ̀ níbi tá a lajú táwọn ò ní máa pínrẹ ká máa láàrin. ẹ wá já béèrè báyìí pínrẹ láàrin tẹ̀ ń sọ ń parẹ́ a ní ọ̀rọ̀ tẹ sọ́nsìn wípé tí ẹ̀yin gẹ́gẹ́ bí àgbà tẹ wà ń bẹ lásìkò yìí pé tẹ́ ẹ̀ bá jìjà gbùdú wípé ká jókòó nítùbí nùbí ká yanjú ẹ̀ ó lè di tí wọ́n mọ̀ fàdá yanjú ẹ̀ tó bá yá. báwo ni òye mo mí pé báwo la ti ń retẹ́ẹ̀tì àwọn tí ó dà pé bóyá ọ̀rọ̀ yìí ò yé tọ́rọ̀ yẹn fi lè yé wọn tó yẹ pé àjọṣepọ̀ tí ẹ̀ ń fẹ́ ó fi lè lọ bó ti yẹ kí ó lọ kí n wá ti bẹ ń béèrè báyìí wípé lókè Ògùn lónìí nísìnyí lára àwọn ìlú tó wà ń bẹ gbogbo ìlú tó wà ń bẹ lọ́pọ̀ gbogbo ìlú tó wà ń bẹ náà ni pé àwọn ọba tí wọ́n jórí adé wà ń bẹ tí kẹjá wípé bóyá irú àwọn tó jẹ́ ọba àbí tó jẹ́ àgbà olóṣèlú tó jẹ́ wípé àwa o ti PDP ní wá láti lẹ o àwa o APC ní wá láti lẹ o ọba míì ti wà tó yẹ pé tò tẹ bá sí orí adé tẹ hàn sí orí adé lẹ báyìí pé tò kí wàá bó tiẹ̀ pé wọ́n gbórí adé kù ẹ ti rí i pé apá kan ìlú ni apá kejì ẹgbẹ́ òṣèlú kan àbí apá kan ìlú ni apá kejì ẹ̀jẹ̀ olóṣèlú kan lẹ́ẹ̀bà ń bẹ̀ kí ni iṣẹ́ tẹ̀ ń ṣe láti jẹ́ kí òye tí ẹ fẹ́ àti tẹ́ ẹ fẹ́ kó ṣẹlẹ̀ kó yérú àwọn wọ̀nyí tó fi jẹ́ wípé tòkò ní wádà pé bóyá gbogbo Òkè Ògùn Òkè Ògùn lọ́kàn tẹ́ ń pariwo yìí nígbà tó bá débẹ̀ tán iṣẹ́ tí ẹ ti ń ṣe yìí kò ní lè jẹyọ ẹ̀ nílé kẹsẹ̀ járí rẹ̀. ẹ ṣe àdúpẹ́ ṣe rí ọba àlú kò yẹ kó ṣòṣèlú. nígbà tá a bá ti wá rọ́ba tí ń ṣòṣèlú kò yẹ kó ṣòṣèlú la gbọ́ ṣùgbọ́n lásìkò tá a wà lórílẹ̀-èdè tá a bára wa nípínlẹ̀ tá a wà ọba tí ń ṣòṣèlú dáadáa. iṣẹ́ táwa wá ń ṣe láti bẹ̀rẹ̀ tá a ti bẹ̀rẹ̀ ni pé pátì wa Òkè Ògùn ni ojúmọ́ kan ò lè mọ́ kí n má kọ nǹkan kan sórí afẹ́fẹ́ láti dá àwọn èèyàn wa lẹ́kọ̀ọ́ bó ṣe yẹ kí nǹkan orí nǹkan tí máa ń dà wá láàmú gbogbo sì ni torí gbogbo là ń káde alẹ́ ọ̀rọ̀ òṣèlú kò yé wa tó òṣèlú yìí làwọn bàbá wa ti ń ṣe láti ọdún yìí òun náà láti máa ṣe bẹ́ẹ̀ kò sì pé wọn tàbá wa ń sọ pé ibi báyìí ni ká lọ wọn pé àwọn ò ní lọ ọbẹ̀ yẹn ó tiẹ̀ burú pé tí wọ́n bá fún ibìkan ní ká wọ́n fókè Ògùn ní PDP nísìn àwọn tó jẹ́ APC bẹ́ẹ̀ lè lọ dìbò fún Ìbàdàn bí tó burú dé ṣùgbọ́n a ti ń dá wọn lẹ́kọ̀ọ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ bó ṣe yẹ kó rí nìyẹn tá a bá fẹ́ sọ nípa ọ̀rọ̀ òṣèlú bó ṣe yẹ kó rí bọ́n ṣe ń ṣe ní àwọn orílẹ̀-èdè míì oníkálùkù ló ní ẹ̀tọ́ láti dìbò fún ẹgbẹ́ tó bá wù ṣùgbọ́n ọ̀mọ̀wé kan kọ̀wé ó kọ nǹkan kan ní September 9, 2022 ó kọ sí The Nation
ó ní àwọn olóṣèlú pé irú òṣèlú kan ó pè ní politics in its original sense. Then the second one, politics in its debased sense. Original sense ni pé bó ṣe yẹ kó rí ni pé tí wọ́n bá mú ọmọ ẹgbẹ́ ní Ògbómọ̀ṣọ́ ń sìn ká pé PDP ni àwa tá a jẹ́ APC ẹgbẹ́ làádúró tè pé ọmọ Ìbàdàn tó jẹ́gbẹ́ wa yẹn làgbọ́dọ̀ dìbò fún. That is the original sense. Bó ṣe yẹ kó rí torí ìfẹ́ inú wa ni ṣùgbọ́n òṣèlú tá à ń ṣe is politics in its debased sense. Debased sense ni pé ọmọ ẹni èyí ṣèdí bẹ̀rẹ̀ káfíńtì ọmọ ẹlòmíì wọn ò lè fún wèrè lọ́kọ́. Kọ́mọ́ rú sọ́dọ̀ ara rẹ̀. Àwọn kan pè ní identity politics. So nípò jẹ́ pé òṣèlú yẹn ni gbogbo àwọn tí wọ́n wá ń fi rẹwà jẹ káwọn náà kúkú ṣerú òṣèlú bẹ́ẹ̀ pé Òkè Ògùn ẹ jẹ́ ká dúró sójú kan o. Ẹ má gbàgbé pé mo sọ pé politics in the original sense ló yẹ ká máa ṣe. Kò sẹ́ni tí máa béèrè ta ni president ẹgbẹ́ mi ta ni gómìnà tí mo fẹ́ràn láti dìbò fún lélẹ̀. ṣùgbọ́n politics in its debased sense là ń ṣe ó sì ń rẹ́ àwa kan jẹ. Ẹ jẹ́ káwọn náà ò dúró níbi pé ọmọ ẹni èyí ṣèdí bẹ̀rẹ̀ ká fi sí di ọmọ ẹlòmíì títí tó yẹ politics in its original sense ó fi yé gbogbo wa. So ohun tá à ń ṣe ni pé ká dá àwọn èèyàn wa lẹ́kọ̀ọ́ ní ọ̀tẹ̀ yìí o nírìn yìí o ẹ jẹ́ ká dúró déédéé kí gbogbo ọ̀fọ̀ àtọ́ba ìlú ni o àti ìjòyè ni o àtàwọn aráàlú ni o ẹ jẹ́ ká fọwọ́ sowọ́ ká dúró sójú kan kí wàá ṣòkè Ògùn nìkan gẹ́gẹ́ bí mo ṣe ń sọ tó fi mọ́ Ògbómọ̀ṣọ́ tó fi mọ́ Ìbàràpá tó fi mọ́ Ọ̀yọ́ ẹ jẹ́ ká fọwọ́ sowọ́ torí àní kúrò ní ibi tá a wà tí a bá fọwọ́ sowọ́ pọ̀ kẹnu wọ́n ṣọ̀kan. Ṣé ti yé wa? Ẹ jẹ́ ká wá wò báyìí tá a bá ń sọ wípé Òkè Ògùn lọ́kàn ẹ̀ ń sọ fún wa báyìí pé Òkè Ògùn lọ́kàn àwa fẹ́ gbà wípé Òkè Ògùn lọ́kàn tòótọ́ ká wá gbà wípé a fi Òkè Ògùn bẹ̀ mo sì lérò pé yín tí ẹ̀ ń sọ pé Òkè Ògùn lọ́kàn yìí ẹ ti rínú ẹ ti róde kí ni tó dàbí pé bóyá ohun kan tẹ́ ẹ ti láfojúsùn pé ńgbà tá a bá débẹ̀ o tíjọba yìí ò ṣe táwa ó ṣe tí a fò pé bóyá nítòótọ́ o Òkè Ògùn lọ́kàn tòótọ́ kí láfojúsùn yín tẹ́ ẹ bá tiẹ̀ dórí ipò yìí gẹ́gẹ́ bí Òkè Ògùn lọ́kàn. Ẹ ṣé mo dúpẹ́ ìbéèrè yẹn ó wà fún ẹni tí ó ṣe gómìnà tó bá yá ó sì wà fáwa náà tí a bá láǹfààní láti máa gbà á nímọ̀. Torí yóò jẹ́ nǹkan yóò wà nínú gbogbo bẹ́ẹ̀ tí ń jà fún Òkè Ògùn yìí ó ní nǹkan tó dà pé bóyá ó jẹ́ ògbé ọkàn yín pé wọn fún wa ní nǹkan báyìí bóyá nítorí wọn ò fún yín ní nǹkan ló jẹ́ wọ́n á béèrè pé kí là àwọn nǹkan tó dà pé bóyá ó já fojúsùn yín gangan tẹ́ ẹ fókọ́ọ̀sì gangan tẹ́ ẹ fi ń pariwo Òkè Ògùn lọ́kàn. Kì í ṣe pé torí wọn ò fún wa ní nǹkan báyìí nítorí ẹ̀tọ́ wa ni ẹ jẹ́ kéèyàn ó kọ́kọ́ dúró ná kì í ṣe pé torí pé àwọn ò fún wa ní nǹkan báyìí la fi wá ń jà torí pé ẹ̀tọ́ wa ni ẹ̀tọ́ Òkè Ògùn ni ẹ̀tọ́ Ìbàràpá ni ẹ̀tọ́ Ọ̀yọ́ ni ẹ̀tọ́ Ògbómọ̀ṣọ́ ní nǹkan tó bá jẹ́ ẹ̀tọ́ yẹn tó ń fi ń dùn yẹn èèyàn jà fún ìyẹn àkọ́kọ́. Now kí ni àfojúsùn nǹkan tí a lérò pé ẹ ká ṣe tí a bá débẹ̀ máa kọ́ wo gbogbo ẹkùn kọ̀ọ̀kan ló ní àǹfààní tí Ọlọ́run ti fi síbẹ̀ tó já àwọn nǹkan tó wà níbẹ̀ fún àpẹẹrẹ lókè Ògùn sìn ilẹ̀ wà lókè Ògùn 60% ilẹ̀ tó ń bẹ lọ́yọ̀ state Òkè Ògùn ló wà. Òkè Ògùn ló wà. Àwọn ilẹ̀ yẹn ẹ bá lọ oko ń sìn ẹ̀rẹ́ lómi tó ṣe half acre. tí kàsí pọ̀ lọ. Láyé onadep wọ́n gbìyànjú tó yẹ pé wọ́n sílẹ̀ fáwọn èèyàn táwọn èèyàn ń dáko ṣé bẹ́ẹ̀ ló ṣe rí nísìn ṣé àwọn èèyàn ń dáko bó ṣe yẹ kó dáko ṣé wọ́n add value ṣé wọ́n mú àwọn nǹkan wọn tí wọ́n dá tẹ bá rojú ọ̀nà tí ó bí táwọn àgbẹ̀ ti ń gbé nǹkan gbà láti bẹ̀ yẹn kò ṣe àwọn ọ̀pọ̀ nǹkan ní bàjẹ́ sóko nígbà tí wọ́n bá dáko tán tí wọ́n ṣe wàhálà títí tí wọ́n ṣe gbogbo ẹ̀. àti gbèdé ọjà àti gbèdé ìlú. ó yẹ káàtúnṣe ó wá báyẹn ó yẹ káàtúnṣe ó bá security tẹ́yẹ́ pé àwọn àgbẹ̀ gan-an níwọ̀nba tí wọ́n ń dá yẹn náà wọn ò tún lè dúró sóko. Ebá wa la nílùú wa kí ló dé táwọn èèyàn kan wá lé wa kúrò nílùú. Ó yẹ kí ìjọba tí bá ń bọ̀ wá kó ṣètò yẹn. Tá bá wá wò ilẹ̀ lásọ ilẹ̀ yẹn a lè fi dáko àgbẹ̀ a sì lè dáko gbogbo wa náà la ní lọ́yọ̀ state Savannah region ló pọ̀ jù
so àwọn tí wọ́n ń foko jẹ màálù àbẹ́rẹ́ tí wọ́n ń fi màálù jẹ oko iṣẹ́ àgbẹ̀ nìyẹn náà tó yẹ kíjọba ó mójútó táwọn èèyàn ó fi rówó. Àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ wa tí wọ́n jẹ́ ẹlẹ́yàmí tí wọ́n wá ń sin màálù lọ́dọ̀ wa kò sí nǹkan tí wọ́n rí lọ́dọ̀ wa tí wọ́n fi wá ń sin màálù lọ́dọ̀ wa ni. Àwa ń jẹ́ kí wọ́n ó sin màálù lọ́dọ̀ wa ṣé wọ́n dá màálù sísìn fún ẹ̀yà kan ni. Pé kíjọba ó mójútó yẹn báwọn èèyàn tiwa náà ó ṣe pọ̀ ńbẹ̀ tí ẹ jẹ́ pé wọ́n wá ṣe ní tìgbàlódé. Ìyẹn lẹ́yìn tá a bá wá wo abẹ́ ẹlẹ̀ Òkè Ògùn lénìí òun ló ní mineral resources jù. Mo fẹ́ sọ pé Nàìjíríà yìí mo kọ̀wé kan láìpẹ́ yìí tó jẹ mọ́ Òkè Ògùn mineral resources tó sodo síbẹ̀ yẹn tí àti àwọn kan ní wàá gba lancers wa tó jẹ́ àwọn ará àtọ̀húnrìn wa ni wọ́n máa wá jí wa. Àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló yẹ ká mójútó. So tá iṣẹ́ ó fi pọ̀ nílùú táwọn èèyàn ó fi ro then nǹkan tẹ́mi wò pé ó yẹ ṣẹ́rí òṣì pọ̀ nígboro ìdí tó ṣe mi ò sì ní ṣe sọ ilé mi ò ní ṣẹnukù láti sọ màá sọ bó ṣe yẹ kí n sọ ni òṣì pọ̀ ń gboro òṣì yẹn ẹ̀ bá má pọ̀ tó bẹ́ẹ̀ pé local government autonomy wà. Kí ló dé tí wọn ò fún local government ní owó tó yẹ kí wọ́n fún wọn ni wọ́n ti gbé owó yẹn sókè débi pé májè kí wọ́n gbé owó tó tọ́ sí local government fún oríire. Wọ́n tiẹ̀ kó jẹ wọ́n sá náwó sí oríire àbí bẹ́ẹ̀ kọ́. Ibi tó bá wù kún kó jẹ sí inú oríire náà ni oríire náà wọ́n máa ná sí bẹ́ẹ̀ wọ́n bá fún kí wọ́n ìjọba tí ń bọ̀ wá gbọ́dọ̀ mójútó yẹn. Local government autonomy kó ń kálukú ó gba owó rẹ̀ ẹ̀ náà bó bá ṣe wù yín ẹni tó bá sì ṣì iná tó ṣe ebi EFCC wà kún ó gbé ṣùgbọ́n kí ìjọba ìpínlẹ̀ ọmọ á sọ pé àwọn làwọn ó kówó sọ́dọ̀ pé àwọn làwọn mọ owó náà àwọn mọ yọ owó fún wọn pé ibi sì ń pa àwọn tí wọ́n ń bẹ lẹ́sẹ̀ kòkú ohun tí ò jẹ́ owó sí lẹ́sẹ̀ kòkú nìyẹn so tá a bá ló ṣì taráàlú ìjọba náà lọ́wọ́ sí. Kódà ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé yìí ní ó jẹ́ mi ò ti bẹ̀ ń béèrè wípé nígbà tẹ́ ń sọ̀rọ̀ nípa bí iṣẹ́ ti pọ̀ ń lù sí àti báwọn èèyàn ò ti rí ṣe báwọn èèyàn ò ti rí jẹ lára àwọn nǹkan tó jẹ́ àfojúsùn yín láti wí pé tẹ́ ẹ bá débẹ̀ ẹ wo ọ̀nà tí ìṣẹ́ ọgbà dínkù pàtàkì jùlọ ẹ mẹ́nu bà nǹkan tó jọ mọ́ nǹkan ọ̀gbìn gẹ́gẹ́ bí tó jẹ́ pé ló fojú hàn pé l'Òkè Ògùn ní. Òkè Ògùn ni ẹ bá dé Bàràpá àgbẹ̀ ni wọ́n ilẹ̀ ń bẹ ní Bàràpá kò sílùú tí ò sílẹ̀ Ọ̀yọ́ àgbẹ̀ ni Ògbómọ̀ṣọ́ yìí ń kọ́ mo ti ṣe olùṣọ́ àgùntàn l'Ógbómọ̀ṣọ́ yìí náà ebi kaṣú ni wọ́n lè ló pọ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí kí ló dé tí àwa fi ń kó kaṣú wa àwa kó èso rẹ̀ a máa lọ tà síbòmí kí ló dé táwọn iléeṣẹ́ yẹn ò fi wá sí Ògbómọ̀ṣọ́ kó wá dá iléeṣẹ́ lẹ̀ tíṣẹ́ wà fáwọn èèyàn àbí ibì kan náà sàn kó lọ ibi tí wọ́n ń kó èso yẹn lọ kí iléeṣẹ́ a lè pè wọ́n pé a kò wá mọ́ ẹ mọ bọ wá tẹfẹ fi ṣe ẹ wá máa ṣe lójú wa Ògbómọ̀ṣọ́ tó pọ̀ ẹ máa wá ṣe ń bí ẹgbà àwọn èèyàn wá síṣẹ́ wọ́n gba àwọn èèyàn síṣẹ́ wọ́n ó tún wá bí wọ́n ṣe ṣojú ọ̀nà iṣẹ́ ò dínkù nílùú ohun tó yẹ kí ìjọba ó ṣe nìyẹn. ẹ já wá yiri eléèwò nínú bí a ti ń bá ìjọba bọ̀ láti 1979 ní ìjọba à ń dìbò yàn ní gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ tabani àmọ́ òjọba tí ó ti ṣe dáadáa àtijọba tí ò ṣe dáadáa kò sẹ́ni ó lè ṣe tán òǹkálukú ọmọ ṣe yọ ọmọ kú lẹ́nu ṣùgbọ́n ohun tó kálukú bá ń ṣe tí ń kú ńbẹ̀ ìtàn ò ní sọ wípé kò ṣe dáadáa mọ́ ẹ já wò ó sẹ́yìn láwọn ìjọba tí wọ́n ti ṣe ìjọba wo lẹ fẹ́ sọ wípé bóyá ká mú wá pé bíi kíjọba báyìí ò tún padà wá sípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́ẹ̀kan sí bóyá rú ẹ̀ wà nù tó jẹ́ àfojúsùn tí pé ẹ máa kíyèsí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ni o nígbà tí olóògbé Musa Yar'Adua tí wọ́n kàn rọra ṣe ààrẹ orílẹ̀-èdè bóyá fún bí nǹkan bíi tí wọ́n kàn rọra ṣe láàrin ìgbà tí wọ́n rọra ṣéun àmọ́ ìráyìípadà tó lágbára táwọn sọ pé in fact Nàìjíríà bẹ̀rẹ̀ sí ṣe kí ni ó bẹ̀rẹ̀ sí ní dá ṣùgbọ́n tó ikú ò dọjọ́ kò dóṣù ó dà pé bóyá n ta fẹ́ sọ pé a fẹ́ mọ́ gbádùn ikú ò já gbádùn rẹ̀ bẹ́ẹ̀ lórí àwọn ìjọba tí wọ́n ti ṣe sẹ́yìn inú ètò ìṣe sẹ́yìn ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹja wo irú èwo ni pé tá a bá tiẹ̀ dá padà bóyá ìgbé ayé ìbá sì tún gbẹdẹmukẹ jù báyìí lọ. ẹ ṣé mo dúpẹ́ kò sí ìjọba tí ò ṣe dáadáa kò sì sí èyí tó ṣe dáadáa
ẹ rí i mo ṣe dáhùn yẹn ó tún lágbára díẹ̀. Kò sẹ́ni tí wọ́n gbé síbẹ̀ tí ò ní ṣe nǹkan kan, gbogbo wọn la dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹni tó ń ṣèjọba lọ́wọ́ yìí sìn àwọn bírà tóun ti ẹ̀dá ẹ wo ọ̀nà Mọ́níyà sí Ìṣẹ̀yìn, ẹ wo ọ̀nà Ọ̀yọ́ sí Ìṣẹ̀yìn, ọ̀nà Ògbómọ̀ṣọ́ ò tiẹ̀ síbẹ̀ rárá, ó là sí Ìṣẹ̀yìn. Ògbómọ̀ṣọ́ sí Ìṣẹ̀yìn. Bẹ́ẹ̀ ni ẹni tí bá ń bọ̀ wá ní s'Ògbómọ̀ṣọ́ láyé ijọ́ yẹn wọ́n kọ́ lọ Ìbàdàn tòrọ́ náà Ọ̀yọ́ sí Ìṣẹ̀yìn ọ̀dà, wọ́n wá máa ti Ìbàdàn bọ̀ wá s'Ògbómọ̀ṣọ́, but ó ti kúrú ń sìn nínú ìjọba yìí náà láti rí pé wọ́n ń lọ sí Ìṣẹ̀yìn sọ́yọ́ wọ́n wá s'Ògbómọ̀ṣọ́, nínú ìjọba yìí náà láti rí pé wọn ò tiẹ̀ wá sọ́yọ́ mọ́, wọ́n wá s'Ògbómọ̀ṣọ́ tààrà. So àdúpẹ́ lọ́wọ́ wọn. Bẹ́ẹ̀ bá wo Ajímọ̀bí náà á rí dáadáa tó ṣe, tẹ́ bá wo Ládọjà dáadáa tó ṣe, Kọ́lápọ̀ Ìṣọ̀lá gbogbo wọn ni wọ́n ṣe dáadáa, ṣùgbọ́n wọn ò lè wà ń bẹ̀ láéláé. Tẹ́ bá ní kí n wo pé èwo ni mo fẹ́ kí ìjọba rẹ̀ tó lè tún padà wá, màá sọ pé Bọ́lá Ìgè. Torí bàtà wa kéré 1979 mo wà ní form 3 nígbà yẹn, àwa náà rí afẹ́fẹ́ ìjọba yẹn. Ẹ̀rọ àǹfààní ìjọba. Ìwé wọ́n ń kọ̀wé fún wa nígbà yẹn, ẹ̀kọ́ ọ̀fẹ́ tòótọ́ ni. Ìṣirò ẹ̀kọ́ ọ̀fẹ́. Mi sọ yẹn o, wọ́n ẹ̀kọ́ ọ̀fẹ́ tòótọ́ ni Bọ́lá Ìgè ṣe nígbà yẹn, tó jẹ́ pé wọ́n sì yan àwọn èèyàn, àkóyawọ́ wà nígbà yẹn, àkóyawọ́ wà dáadáa. So wọ́n tẹ̀lé bí olóògbé Awólọ́wọ̀ ṣe ṣèjọba. Irú ìjọba yẹn tó bá tún padà wá ìbá da kásá pé ìjọba irú ti táwọn Awólọ́wọ̀ ṣe. Ìjọba tó jẹ́ ìjọba mẹ̀kúnnù tí wọ́n fi ohun gbogbo rọ̀ àwọn èèyàn lọ́rùn. Bẹ́ẹ̀ ni Awólọ́wọ̀ yẹn sáà ṣe ọmọ Ìbàdàn, bẹ́ẹ̀ l'Akíntọ́lá yìí ṣe ọmọ Ìbàdàn. Àwọn ìjọba táwọn Awólọ́wọ̀ ṣe táwọn Akíntọ́lá ṣe yẹn kí ìjọba yẹn tó bá tún padà wá, tó fi jẹ́ pé gbogbo ẹkùn tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n rí àǹfààní ìjọba. Àwọn tó gba scholarship láyé ijọ́ yẹn tá a mọ̀, tó yẹ pé wọ́n ti ẹ̀rọ kọ wọn nú pépà ni láwọn ọmọ ọ̀dọ́ wa tí wọ́n sì ti di ńláńlá lénìí wọ́n wà. So irú ìjọba bẹ́ẹ̀ yẹn ló yẹ kí oníkálùkù máa rò láti mú padà wá. Ìyẹn la fi wò pé tí a bá wo wájú jẹ́ kí awẹ́yìn, torí àìdá ara ayé ń gbà mí fẹ́ mọ́ mú kéèyàn rántí èrò ọ̀run pé tó bá yẹ pé lágbájá wà láyé ni. Ẹ wá jẹ́ àwò ní ìjọba tí tá à ń bá bọ̀ yìí nípínlẹ̀ Ọ̀yọ́, ẹ ti mẹ́nu bà nǹkan kan tó rà pé bóyá ẹ fi wò pé bóyá wọ́n gbìyànjú, ṣùgbọ́n ẹ̀yà tún wo ìgbìyànjú wọn tó. A ti sọ lẹ́ẹ̀kan wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ a ní tó bí nǹkan bí igun 5 zone tó wà nípínlẹ̀ Ọ̀yọ́, àti kà fún wa ká gbà pé inú ètò ìṣèlú, ètò ìṣèjọba tí a ní ètò ẹ̀kọ́, tí a ní ètò ìlera, tí a ní ètò ká ṣe ìgbáyé gbádùn àwọn infrastructure lóríṣiríṣi, tí a ní àwọn ètò tó dà pé bóyá ká bójútó ètò ààbò. Ẹ já wo àgbọ̀ndàn èwo la sọ pé ìjọba tó wà nílẹ̀ yìí ó ṣe tí ẹkùn márààrún tá à ń sọ nípa ìtẹ́sí jàǹfààní rẹ̀ dáadáa. Wọ́n gbìyànjú nípa ti ojú ọ̀nà níwọ̀nba tí agbára wọn tó ká. Ibo ló tún kù sí nítojú ọ̀nà ẹja mọ́ múlẹ̀ ọkọ̀ọ̀kan. Wọ́n gbìyànjú. Ti lera wọ́n gbìyànjú torí ẹja sì dúró lójú ọ̀nà ẹni wọ́n gbìyànjú ní ti agbára wọn ká. Tá bá wo pé bóyá ibì kan tó wà tán tó kù sí tó yẹ kí ìgbìyànjú wọn tó dé, ẹ mọ̀ pé ìgbìyànjú wọn ìjọba ilé ẹ̀kejì lélẹ̀. Èkejì náà sì lè àyè díẹ̀ náà sì tún wà, ẹ pé tó bá jí ibì kan bá tó yẹ pé a bá kíyèsí pé ó kù díẹ̀ káàtó, bóyá a lè rí àtúnṣe. Àwọn ibi tó kù tèmi rí pé ó yẹ kí wọ́n ṣojú ọ̀nà ni pé àwọn àárín ìlú kọ̀ọ̀kan tó jẹ́ olúùlú nílùú kọ̀ọ̀kan ní ẹkùn kọ̀ọ̀kan ẹ kí wọ́n ṣọ̀nà débẹ̀ lọ. Torí tá bá mú Ìbàdàn àwọn ọ̀nà wọ agboolé. Ní Ìbàdàn ọ̀nà wọ agboolé. Bẹ́ẹ̀ni ó yẹ kó wọ agboolé ní àwọn ìlú míì náà. Kì í ṣe pé ibi tó bá kàn dé ibì kan. So tá bá ṣe wọ àwọn agboolé tá bọ́ ibi mélòó náà lè ṣe ní Ìbàràpá ni irú ọ̀nà Ìbàràpá yẹn sí Ìbàdàn ó tẹ̀ yẹ kí wọ́n ṣe.
ó yẹ kí wọ́n ṣe lọ́nà Ìbàràpá sí Ìbàdàn láti ọdún yìí. Ìbàdàn àti Ìbàràpá wọ́n súnmọ́ra wọn dáadáa. bẹ́ẹ̀ ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ó yẹ kí wọ́n ṣọ̀nà yẹn. Then àwọn ọ̀nà ìlú míì náà tó jẹ́ pé ó jẹ́ ti ìpínlẹ̀ tó yẹ kí wọ́n ó ṣe. Ìmọ̀ ọ̀nà Ògbómọ̀ṣọ́ tá à ń gbà bọ̀ wá náà kò dán. ìyẹn Ògbómọ̀ṣọ́ sí Ìbàdàn. Kò tiẹ̀ dán. Wàhálà la ọ̀nà old road èyí tí wọ́n pè ní old road yẹn lágbà. So èyí tí wọ́n bá lè ṣe nínú rẹ̀ kí wọ́n ṣe. kí wọ́n nawọ́ jà sí kó bọ́ sí àwọn ẹsẹ̀ kúkú. ṣùgbọ́n àwọn ìtàn ti ṣáájú náà wọ́n gbìyànjú ń bí. ẹ wá já wò níta àwọn ètò yòókù bóyá ètò ìlera ní ètò ẹ̀kọ́ kákànrá mú tètè. ètò ìlera wọ́n gbìyànjú lórí pé wọ́n tún àwọn primary health centers ṣe tó pọ̀ ní gbogbo ìlú tí àwa náà rí. Wọ́n gbìyànjú ní àwọn ibẹ̀ yẹn. Bí àwọn federal government hospital làwọn yẹn kò sí ètò kan state. So but ìjọba ìpínlẹ̀ wọ́n gbìyànjú láwọn primary health centers tí wọ́n tún ṣe lọ. So àlù wọn lọ́gọ̀ ẹnu ní ìyẹn náà. Èwo ló tún kù? ètò ẹ̀kọ́. Ètò ẹ̀kọ́ nǹkan tèmi rí sí ètò ẹ̀kọ́ ní tara tèmi ni pé láyé ìgbà táwa ń kàwé kò sí ẹ̀kọ́ ọ̀fẹ́ àfi ìgbà tó di 1979 tí mo ń sọ yẹn. nígbàjọba Bọ́lá Ìgè. Wọ́n láti primary school sí form 3 mi àwọn òbí wa ni wọ́n rán wa, wọn ò sì pa àwọn ọ̀ràn wa. Tí agbára wa ò bá ká ètò ẹ̀kọ́ ká má ṣe, kí ètò okòòwò tó dúró déédéé táwọn èèyàn àwọn òbí fi lè ṣiṣẹ́ láti sanwó ọmọlé wọn tó wáyé pé yẹn ni wọ́n mójútó kàn mójútó. Òbí tó bímọ mọ̀ pé yẹ kó tọ́ òun tọ́ ọmọ rẹ̀. Ṣùgbọ́n ètò ọ̀fẹ́ tí a máa ṣe tí kò ní mọ́yán lórí ní ìlérò pé ó yẹ kí a máa pariwo rẹ̀. So bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn. ẹ wá já wo ètò dé bá wa lákòókò ètò ààbò. wọ́n fẹ́ dàbí pé bóyá nǹkan tí ọ̀dà kú dé bá wa jù lórílẹ̀‐èdè yìí. Agbára wo àti ipa wo níwọ̀n bí ojú ọjọ́ ti rí tẹ̀wò péjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ti ṣe takuntakun ń bẹ̀ àti bí tẹ̀wò kó kù díẹ̀ káàtó sí o. Tẹ̀m̀gbé ni mo sọ lẹ́ẹ̀kan pé bí tó bá kù sí ẹ̀jẹ̀ aṣọ bóyá nu sísọ wa yìí yóò jẹ́ wọn lè bójútó. níwọ̀n bá àgbà tí a bá sì tún gbọ́rọ̀ pé wọ́n ń jiyàn gbé wọ́n ń pààyàn wọ́n sì ń gba owó lọ́wọ́ wọn iṣẹ́ yẹn ò tí ì tó. Ohun tí àwa ń rò lọ́kàn kò sí orílẹ̀-èdè ṣé wọn kó olùṣọ́ àgùntàn ni mí. Àbá mú Israel lénìí nípa ètò ààbò wọn. ìyẹn orílẹ̀-èdè Israel. A rí i pé wọ́n ní ètò ààbò tó lágbára. So lọ́dọ̀ wa ń bí àwa náà Ọlọ́run jogún nǹkan ààbò tá a lè fi ṣe ètò ààbò fún wa tó jẹ́ tìbílẹ̀. Ẹ máa fi tí gbọ́dọ̀ tí mo ń sọ yìí o. Ṣùgbọ́n tìbílẹ̀ yẹn àti wàá wò pé àwọn ẹni èṣù ni wọ́n ń ṣe. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Mo fẹ́ kíyèsí dáadáa. Ẹ̀yin gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ẹ̀yin náà faramọ́ pé àwọn kankan wà tó jẹ́ nǹkan ìbílẹ̀ tí a fi ń ṣe ètò Ọlọ́run ló fún wa. Ọlọ́run ló fún wa ni. Ohun tí mo máa ń sọ wọ́n pé oògùn ni dúdú ni nǹkan kan bẹ́ẹ̀ èyí táwọn òyìnbó ń lò ṣé ìyẹn èyí ṣoògùn. Ohun tí mo fi mọ̀ Ọlọ́run ló bá mi sọ̀rọ̀ yìí ó dẹ̀ fòye ẹ̀ yé mi. Mo lọ́dẹ tó yẹ pé wọ́n lọ sóko ọdẹ wọ́n lọ pẹran ó sì láwọn yìnbọn sí ọ̀bọ sì mú ọta ó ń jù sẹ́gbẹ̀ẹ́ kan. Ìbéèrè tí mo béèrè ni pé ta ló ṣoògùn fọ́bọ. Ó yẹ pé wọ́n yìnbọn lu ọ̀bọ òun sì ń bá wọn mú ọta tí wọ́n yìn ó ń jùlẹ̀. Ẹni náà pa ohun ìdá ó sì pàdé ìbọn dà. Ohun tó fi rí ọ̀bọ pa nìyẹn ó sì rí nǹkan gbà lọ́wọ́ ọ̀bọ yẹn. Now ta ló ṣoògùn fọ́bọ. Torí wọn ó pé oògùn ni wọ́n ń lò. Ohun tèmi ń rò pé yẹ kí ìjọba ó ṣe ni pé kí wọ́n kó àwọn alágbára bẹ́ẹ̀ ní ibi tá ti wá láyé ijọ́ yẹn àdúgbò kan ń bẹ ẹ gbọ́dọ̀ jà kíjà yẹn ó débẹ̀ ẹ gbọ́dọ̀ débẹ̀ torí oyin ń bẹ lábẹ́ ọdán tí ó ta yàn àtàpá ni. So àwọn tí wọ́n lé àwọn àgbẹ̀ wa kúrò lóko tí wọ́n ò jẹ́ kí wọ́n ṣiṣẹ́ tí wọ́n bá rí oyin lábẹ́ kíní tí ó ṣe ẹ̀wọ̀n pé àwọn náà ò ní lè dúró. Oyin ò sì nídìí ká fún lóúnjẹ kó tó jà.
so àwùrọ̀ àwọn agbára bẹ́ẹ̀ ló yẹ kí ìjọba wa ó kó jọ láti fìjà. Wọ́n ti fi Sunday Igboho lẹ́sìn a lè sọ̀rọ̀ yàbí. Bẹ́ẹ̀ ni. Nígbà tí ó kàn sọ̀rọ̀ ní Ìbàràpá mo wá gbé tractor lọ sí Ìbàràpá lẹ́yìn ìgbà tí kò sí oko kan tẹ́ lè rí Fúlàní. Nígbà tó sọ̀rọ̀ ń gbà. Wọ́n sọ fún wa pé ká wá ra gàá àwọn Fúlàní. Fúlàní kẹ wá ra. Àwọn Yorùbá ń gba àwọn Fúlàní ti lọ. Lẹ́nu gbà pé Sunday Igboho sọ̀rọ̀. A ní agbára tọ́lọ́run fún wa láti fi dáàbò bora wa àwa la àmúlò. So ìjọba tó bá fẹ́ ṣe dáadáa kí wọ́n kó àwọn èèyàn wa jọ. So kí wọ́n formalize ẹ̀ kí wọ́n ṣe bó ṣe kí wọ́n ṣe. Àmọ̀tẹ́kùn ń gbìyànjú wọ́n kàn ń ro wọn lágbára sí i. Tó fi jẹ́ wípé kò ní sẹ́nìkan tí ó wà láti ibìkan tí a sọ pé ó kọ̀nà tààtọ̀. Ìbọ́lọ́run ló dá wa sílùú wa kí ló ta lo nǹkan tọ́lọ́run fún wa láti jà. So nǹkan gbìyànjú àti sọ ni wípé ní ti ètò ààbò gómìnà gbìyànjú Àmọ̀tẹ́kùn gbìyànjú ṣùgbọ́n kí wọ́n mú nǹkan àwọn nǹkan ìbílẹ̀ láti mọ̀ tó ń fi. Ẹ jẹ́ n sọ kíní kan ní Òtù. Bẹ́ẹ̀ ni. Ìjọba ìbílẹ̀ wo nu? Ìjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú. Wọ́n jí ẹnìkan gbé. Wọ́n wá lọ wá wọn. Àwọn báwo mo fẹ́ sọ àwọn Àmọ̀tẹ́kùn ni wọ́n wọnú igbó. Àwọn yòókù wọnú igbó títí ni wọ́n dúró. Wọ́n sì lọ rí wọn mú. Irú àwọn tó lágbára bẹ́ẹ̀ ń bẹ nílẹ̀ Yorùbá kí wọ́n kó wọn jọ ká dáàbò bora wa. Wá jẹ́ kí n fele yìí wò bá ti ń sọ̀rọ̀ nípa ètò ààbò torí ń tá àkíyèsí ni o òun sì ń kíyèsí wa gbogbo ìgbà ní ń ṣẹlẹ̀. Ǹjẹ́ lérò pé gbogbo àkọlùkọgba ń ṣẹlẹ̀ lọ́tùn ń ṣẹlẹ̀ lósì pẹ̀lú ètò ààbò yìí ṣé yóò jẹ́ kí ètò òṣèlú tá a ti ń sọ nípa rẹ̀ àbí tó ìdìbò tá a ti ń sọ nípa rẹ̀ lọ́dún 2027 tó jẹ́ ètò ìdìbò gbogbo ẹ lérò pé kò ní ṣèdíwọ́ fún bí ó bá ṣèdíwọ́ fún lápapọ̀ irú àwọn ìlú tàbí ìpínlẹ̀ tí gbọmọgbọmọ ètò ààbò wọn bá ti mẹ́hẹ jù tí àkọlùkọgbà tí ń ṣẹlẹ̀ ń bẹ jù ṣe lérò pé kò ní ṣèdíwọ́ fún. Ṣe rí ohun tèmi rí ni pé kò sẹ́ni tó lè mú ìjọba tíjọba ò bá ṣe tán láti ṣe ló. Tíjọba bá ti ṣe tán ẹ rí i pé tí wọ́n bá ń wá nǹkan kí nígbà tí ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ bó ṣe kún iṣẹ́ wọn ò rí o. Ìjọba ò lè wá lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ wọ̀ ọ́. So kì í ṣọ̀rọ̀ ti òṣèlú nìkan kì í ṣọ̀rọ̀ dìbò nìkan kì í ṣọ̀rọ̀ pé a fẹ́ ṣe kinní nìkan ní gbogbo ìgbà ló yẹ kí ààbò máa wà ó yẹ kí ìjọba ó dúró lórí ẹsẹ̀ rẹ̀ kí ààbò wà. Níbi tí ààbò bá ti ń mẹ́hẹ Ṣàbàṣà ló sọ ó ní tí kinní bá ti ń pẹ́ tó ń di bí ijọ́ mélòó àjẹpọ̀ lọ́wọ́ ìjọba nú. À ń jíyàn gbé kidnapping gbogbo ẹ̀ tó bá ti ń di àjẹpọ̀ lọ́wọ́ ìjọba nú. So èyí tèmi fẹ́ sọ ni pé tíjọba bá dúró déédéé kò sí ẹnìkan tàbí àwọn ẹ̀yà kan tàbí àwọn kan tó wọ́n lè lágbára tí wọ́n sọ pé ó kọ̀nà tíjọba ó tọ̀ kò tíì sí so kíjọba ó dúró déédéé ni. Ìjọba ń bẹ láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan tó ti ń ṣẹlẹ̀ ẹ jáwọ́ ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí àpẹẹrẹ bá a sí ń bẹ̀ tá a sì bá wọn débẹ̀ àwọn ìròyìn tá à ń gbọ́ àtàwọn fọ́nrán fídíò oríṣiríṣi ó ń ṣàfihàn bí ìṣẹ̀lẹ̀ kọlùkọgba àwọn agbébọn bó ti ń ṣẹlẹ̀ lóòrèkóòrè ó fẹ́ lójú ojúmọ́ kan tí ó ṣẹlẹ̀ àní ìròyìn náà ń fara pẹ́ láàrin ọ̀sẹ̀ ìròyìn ó sọ mẹ́rin so tẹ́ni tó wà níbẹ̀ bá sọ pé ó fẹ́ lójú ojúmọ́ kan tí ó ṣẹlẹ̀ tí ìròyìn sì ń sọ mẹ́rin ẹ̀pẹ́ ni wọ́n parọ́ torí ojú tòun tó ojú ìròyìn tó sì tó níwọ̀nba òun náà ń sọ nípa títí ẹ̀ ìjọba sì wà ń pínlẹ̀ Kwara náà ṣé ká wá gbà yìí pé n ti ń ṣẹlẹ̀ ń bẹ̀ nígbà tó ti wá ń pẹ́ tó ti ń tó àkókò gẹ́gẹ́ bí ti olóògbé Sani Abacha kóòtù gbà pé tí ìgbésùmọ̀mí tàbí ìgbébọn oríṣiríṣi bá ń ṣẹlẹ̀ níbì kan ó lọ́wọ́ àwọn aláṣẹ nu kákàkà pé tó ọwọ́ ìjọba ìpínlẹ̀ Kwara ń bẹ ń bẹ. Èmi ò sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ibi tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ti ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ gbọmọgbọmọ ní gbogbo ìgbà a níjọba wà ń bẹ ni mi ò lérò pé ìjọba ń bẹ ń bẹ. Kò síjọba ń bẹ. Kò síjọba ìhun tí òfin sọ ni pé kí ìjọba dáàbò bo aráàlú
níbi tí ọba ti wá sáàbò táàbò mẹ́hẹ̀ bẹ́ẹ̀ yẹn ìjọba abẹ yẹn kò dúró déédé. kò síjọba ń bẹ. kò síjọba ń bẹ ni. ohun tèmi lè sọ nìyẹn. pé kágbà pé síjọba ń bẹ. síjọba ni tíjọba bá bẹ ń bẹ wọn ò ní ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó bá tiẹ̀ ń wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan àmọ́ ṣùgbọ́n tó wá ń di ojoojúmọ́ tó ń di gbọmọgbọmọ agbá ìjọba ò sì ká ẹ̀kọ́ kíjọ síjọba ti ń bẹ láyé òkè. tọ́ kọ́lọ́n bá wa tún ṣe kọ́lọ́n sì bá wa dákun kó mọ̀ jẹ́ kí láabi kó kẹ́gàn sọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. ohun tá à ń gbéyàwó láti àtẹ̀kan náà ni ọ̀rọ̀ Òkè Ògùn lọ́kàn ní ti ètò pínpín ipò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́. Òkè Ògùn ń pariwo páwọn lọ́kàn. Mo lérò páwọn ọgbọ́n yòókù náà ó ṣeé ṣe káwọn náà mọ̀ sọ pé nígbà táwọn náà tó Òkè Ògùn ti ń pariwo yìí àwọn náà sọ páwọn lọ́kàn. ṣùgbọ́n tí a ti fi bẹ́ẹ̀ gbọ́ Ìbàdàn la sì ń wò wípé tó ẹ̀ǹjẹ́ bá sì mú wá àbí àkànṣe à ń fojú òpé tó ẹ̀ǹjẹ́ bá sì mú wá tó bá sì wà ńlẹ̀ náà ni tábà wá rí gùn kan táwọn náà dìde lónìí bóyá nínú ẹkùn márààrún tá à ń sọ ń parẹ́ tó Ògbómọ̀ṣọ́ bá dìde pé lónìí o Ògbómọ̀ṣọ́ náà lọ́kàn tókè Ògùn sì ń pariwo pé àwọn lọ́kàn jẹ́ ìtàn kan wà tí a fi gbé nídìí tá a fi mọ̀ pé tòótọ́ o ìgbàgbọ́ jẹ́ óyé wa àti àrídájú rẹ̀ jẹ́ óyé wa wípé fún ìdí yìí àti ìdí yìí tòótọ́ Òkè Ògùn lọ́kàn. tí ẹlòmíì bá dìde nǹkan tó tiẹ̀ wù wá ni ó yẹ kó wù wá ó dìde ni. kí Bàràpọ̀ máa pariwo páwọn lọ́kàn. Ọ̀yọ́ máa pariwo páwọn lọ́kàn kí Bàràpọ̀ máa pariwo páwọn lọ́kàn bókè Ògùn ṣe ń pariwo kí gbogbo wọn máa pariwo bẹ́ẹ̀ nígbà wọ́n bá wá dé ojú kan gbogbo alájọ jókòó tájọ wò ó pé ìwọ ni ká ti síwájú. báwo ni ká ti máa pín. báwo ni ká ti máa pín àjọsọ ọjọ́ wà nfa ohun tó dáa ni ṣùgbọ́n tí ò bá tí ì rí bẹ́ẹ̀ tí a ti rí láwọn agbọn ohun táwa ń béèrè fún ni pé káwọn agbọn yòókù yẹn wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Òkè Ògùn. torí tó Òkè Ògùn bá fi rí i ṣe àwọn yòókù náà ó rí i ṣe. gbogbo wa ó rí i ṣe kì í ṣe pà ń bá bàdàn jà ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ láti ìbẹ̀rẹ̀ ẹ̀tọ́ kò sí ọ̀nà tẹ́ lè gbé gbà tẹ́ bá ti ń fẹ̀tọ́ dùn yẹn yóò máa wò ó ẹ̀tọ́ la fi ń du ẹrú náà máa wò ó pé ọjọ́ kan lòun ó bọ́ lóko ẹrú ọjọ́ kan gbogbo bí tẹ́ rí tí wọ́n ń ja orí irú nǹkan báwọn yìí bóyá lamẹ́ríkà ní táwọn Martin Luther dìde àwọn náà bọ́ lóko ẹrú ọjọ́ tí Barack Obama di president Jesse Jackson sunkún lọ́jọ́ yẹn ni pé sóhun nǹkan táwọn jà fún títí aṣọ lè bọ́ sí. So there can be a black man in the White House. bẹ́ẹ̀ ni Nelson Mandela náà 27 years ló fi wà lẹ́wọ̀n ọjọ́ kan ó bọ́ sí. ohun tá à ń sọ ni pé kí Bàràpá ó dìde àwọn lọ́kàn kọ́yọ̀ ó dìde àwọn lọ́kàn Ògbómọ̀ṣọ́ dìde ẹ̀yin lọ́kàn Òkè Ògùn náà lọ́kàn nígbà tó bá débi ọ̀rọ̀ tó bá wà bẹ́yẹn àjọsọ òkè ẹ̀yin ẹ lọ. náà tá a bá wá jọ sọ bẹ́yẹn ẹ jẹ́ pé pínrin láàrin ti bẹ̀rẹ̀ nìyẹn ṣùgbọ́n tí ò bá tí ì sí pé àwọn míì dìde láti bò míì àwa tá à ń pariwo ẹ gbárùkù tiwa kájọ ṣe tá a bá jọ ṣe a jẹ́ pé pínrin láàrin ti bẹ̀rẹ̀ nìyẹn ọ̀nà méjì tó pín sí náà nìyẹn. tá a bá ń yiri ẹ̀ wò náà mo fẹ́ àti ibì kan kíyèsí o inú bá a ti ń pín fẹ́ lérò pé bóyá ó tó ẹ̀mí ìlú tí aṣojú ilé ìgbìmọ̀ asòfin lókè ìyẹn senator tó ti Òkè Ògùn wá torí ó dà pé Òkè Ògùn ní tá a fi ń pín ní ipò senator ìyẹn Ọ̀yọ́ senatorial north Ọ̀yọ́ north fún senatorial ó tó ẹ̀mí ìlú tó jẹ́ wípé Òkè Ògùn ti wà ní ipò pẹ̀tọ́ àwọn náà jẹ́ senator fún Ọ̀yọ́ north. tí mo bá rántí mi ò lè rántí dáadáa ṣùgbọ́n mo rántí méjì. mo rántí méjì dáadáa ṣe rí ti ọ̀rọ̀ senator yẹn. torí mo kíyèsí wípé Òkè Ògùn lọ́kàn ẹ ti fìgbà kan pariwo pé senator náà o tí n bá ṣe bóyá nù ètò ìdìbò bí ọdún kan sí méjì tó kọjá ẹ ti fìgbà kan náà pariwo pé senator àkókò yìí o Òkè Ògùn lọ́kàn jẹ́ta bá sọ pé tó ọ̀dà Òkè Ògùn lọ́kàn ẹ fi gómìnà lẹ̀ ẹ gba senator ṣé n tẹ́ ń wá náà ṣé kò fẹ́ tó yín lọ́wọ́ ni. ṣé rí ohun tó wà níbi ọ̀rọ̀ senator yẹn àwọn tó ṣètò rẹ̀ wọn ò ṣe é dáadáa rárá. ok a ní Ọ̀yọ́ north a ní Ọ̀yọ́ south a ní Ọ̀yọ́ central
mẹ́ta ta ní lọ́yọ̀ bẹ́ẹ̀ ni lọ́yọ̀ state mẹ́tẹ̀ẹ̀ta. now tá bá wá mú Ọ̀yọ́ south a rí i pé wọ́n ní sínétọ̀ méjì tó lè wá láti Ìbàdàn. bẹ́ẹ̀ ni lọ́wọ́lọ́wọ́ báyìí sínétọ̀ méjì ọ̀kan wá láti Ìdó Ìbàdàn sáà ní Ìdó bẹ́ẹ̀ ni wọ́n pọ́n ọmọ Bàràpá ọ̀kan sì wá láti Ìbàdàn. now tá bá tún wò ó ní Ọ̀yọ́ central a tún rí i pé àwọn náà lẹ́tọ̀ọ́ sí méjì. Ọ̀yọ́ north nìkan náà ló jẹ́ ẹyọ̀kan. Ìrẹ́jẹ ti kọ́ wà ń bì yẹn ná ṣọ́rọ̀ mi yẹn. àpọ̀yé. now tá a bá wò pé èwo ló ti ṣẹlẹ̀ ẹ̀mẹ́ta ni Ògbómọ̀ṣọ́ ti ń ṣe é sìn tó jẹ́ 3 local government pẹ̀lú 10 local government. So ẹ̀mẹ́ta consecutively so Òkè Ògùn béèrè pé ó yẹ kí sínétọ̀ wá láti Òkè Ògùn náà tó bá ṣeé ṣe kí méjì ó wá láti Ọ̀yọ́ central àti Ọ̀yọ́ south tí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn so kò sí nǹkan tó burú nù kí á ní gómìnà wọ́n sàn ní gómìnà lọ́yọ̀ south àti Ọ̀yọ́ central tí wọ́n fi ní sínétọ̀ méjì kí ló dé tí Òkè Ògùn ò lè ní gómìnà kò ní sínétọ̀ so tẹ́ bá wọ̀ láti bẹ̀ yẹn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. ká gbà pé ètò ń bọ̀ yìí kì í sọ Òkè Ògùn sẹ́nitọ̀ wa ṣe lọ́wọ́ kì í ṣe èyí tí ń bọ̀ ilé tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí Ògbómọ̀ṣọ́ ló ní ká gbà wípé àwa wò wípé ibi méjì lẹ̀ ń jà fún nínú méjì tọ́kan bá ti bọ́ sí yín lọ́wọ́ pé tó ọ̀dà sẹ́nitọ̀ òun rè ẹ fi gómìnà lẹ̀ tó bá tún wá dé tí ń bọ̀ á fún yín gómìnà ṣé èyí náà tó ni. tí mo wá fẹ́ dáhùn ọ̀nà méjì ni màá gbà dáhùn. ọ̀nà àkọ́kọ́ ni wípé nígbà tí wọ́n lè máa negotiate ẹ̀ ní Ọ̀yọ́ south tí wọ́n negotiate ẹ̀ lọ́yọ̀ central wọ́n negotiate ẹ̀ ní Ọ̀yọ́. ẹbí ọ yàtọ̀ síra wọn. kò sí yàtọ̀ ńbẹ̀. kò sí yàtọ̀ ńbẹ̀ Ọ̀yọ́ north senatorial district Ọ̀yọ́ central senatorial district Ọ̀yọ́ south senatorial district kí ni yàtọ̀ ọbẹ̀. ní pé south central north. so ohun tí mò ń sọ ni pé nígbà tí Ọ̀yọ́ north àbí Ọ̀yọ́ south tó lè ní gómìnà tó sì lè ní sínétọ̀ méjì tí Ọ̀yọ́ central lè ní gómìnà tó lè ní sínétọ̀ méjì kí ló dé tí Ọ̀yọ́ north tí ò lè ní gómìnà kó ní sínétọ̀ kan nǹkan kan náà ni mò ń sọ ṣùgbọ́n ìyẹn wà láàrin àwọn olóṣèlú kì í ṣàwọn ajìjàgbara táwọn jìjàgbara yìí tó àwọn bá negotiate láàrin ara wọn pé ok ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ó wà láàrin wọn àwọn ò lè dáhùn yẹn ṣùgbọ́n nípa ti ẹ̀tọ́ tí a gùn lé kò sí nǹkan tó burú ńbẹ̀. kò sí nǹkan tó burú ńbẹ̀. kò sí nǹkan tó burú ńbẹ̀. táwa ń sọ ni pé ọ̀dà kí wọ́n fún yín lẹ́yọ̀ kan nu méjèèjì pàtàkì jùlọ gómìnà tẹ́lẹ̀ ẹ̀yin lọ́kàn kí wọ́n mọ̀ fi lé yín lọ́wọ́ kán fún yín sẹ́nítọ̀ bó o ní ó ti rí. gómìnà ni kán fún yín gómìnà kán má fún yín sẹ́nítọ̀ ńkọ́. ìyẹn wà lọ́wọ́ àwọn olóṣèlú kì í ṣọ̀rọ̀ fífún ọ̀rọ̀ àjọsọ ni mo ti yàn náà ni pé tó ọ̀dà ó ti kàn yín o. ṣé a lè gbà kò sí inú ọ̀gbàlàyé ò gbà ṣùgbọ́n ohun tí mò ń sọ ni pé ẹ̀tọ́ àwọn ẹkùn yẹn Ọ̀yọ́ north nígbà tí Ọ̀yọ́ south lè ní gómìnà tó sì lè ní sínétọ̀ méjì tí Ọ̀yọ́ central lè ní gómìnà tó lè ní sínétọ̀ méjì kò sí nǹkan tó burú nínú Ọ̀yọ́ north kó ní gómìnà látòkè Ògùn kó sì ní sínétọ̀ kò sí nǹkan tó burú ńbẹ̀ ṣùgbọ́n àjọsọ àwọn olóṣèlú nìyẹn ìyẹn wà láàrin wọn tí wọ́n bá jọ sọ tó yé wọn kò sí nǹkan tó burú ńbẹ̀ pé ok ẹ jẹ́ kí sínétọ̀ wá láti bí kí gómìnà wá láti bí ṣùgbọ́n nípa tẹ̀tọ́ kò sí nǹkan tó burú nù kí méjèèjì wá láti Òkè Ògùn. àti gbọ́ pé kò sí nǹkan tó burú nù rẹ̀ ọ̀dà nù méjèèjì a fẹ́ fún yín lọ́kàn ẹ mú kan. ẹ fẹ́ fún wa àbí àjọ jókòó àjọ sọ. ọ̀dà a fẹ́ jókòó a fẹ́ jọ sọ ẹ mú kan. mo fẹ́ ká yí èdè àti kó lẹ̀ sórí tébù báyìí inú méjèèjì sẹ́nítọ̀ gómìnà méjèèjì lẹ́yìn sọ pé ẹ̀yin lọ́kàn ajá filẹ̀ báyìí ọyẹ ẹ mú kan. wọn ò lè sọ pé ká mú kan àjọ sọ là á gbà pé á mú kan bá a ṣe ń sọ yẹn ó ti kú bẹ́ẹ̀ ó ti kú ká sọ pé ohun tí wọ́n bá fún wa la gbà ó ti kúrò níbẹ̀ yẹn. tẹ ẹ fẹ́ gangan ni pé. tá a lè jọ sọ ni pé òkè fún àǹfààní fún àlàáfíà kó lè jọba ká lè ṣe kíní ẹ jẹ́ ká ṣe é báyìí gbogbo àná àjọ gbà pé ká ṣe é bẹ́ẹ̀ ṣùgbọ́n pé wọ́n fún wa
kò sí nǹkan tó jọ wọ́n fún wa ní òṣèlú kò yẹ kó language yẹn máa wá. lè jẹun fún wa. wọ́n sọ pé àwọn olóṣèlú tó ń fún wa àwọn aráàlú gan la lágbára lọ́wọ́ náà àmọ́ lónìí. bó ṣe kò ṣe àjọ jókòó tá a jọ sọ yẹ mọ̀ pé mo sọ pé kí ni kan inú ọgbà láyé ọgbà tínú bá ti gbà àyè ọgbà ok ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n nípa tẹ̀tọ́ o pé ẹ̀tọ́ ni o kò sí péré láàárín nìyẹn mo sì sọ pé àwọn tó ṣe kinní yẹn wọn ò ṣe é dáadáa láti bẹ̀rẹ̀ tó fi jẹ́ pé Ìbàdàn lè ní sínétọ̀ méjì kó ní gómìnà tẹ́ bá wò látọ̀yọ́ north àtọ̀yọ́ central. tó ohun táwa ń gbìyànjú láti sọ náà ni wípé bí gbogbo ẹ̀ ó ti dùn tí ó sì rí bó ti yẹ kó rí tí ò ní sí nǹkan jọ mọ́ fa dúkùú tàbí wàhálà tí àlàáfíà ó fi jọba nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́tà wa o yàtọ̀ sí káfojú òṣèlú wò yàtọ̀ sí káfojú pétò báyìí ló ti rí ẹ̀ báyìí wo ló ti yẹ kó rí wò ní táwa ń lérò náà ni pé kálàáfíà ọ̀sá ti ṣe kíni kó ti jọba kí ìgbé ayé gbádùn kó sì wà ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ń pariwo rẹ̀ pé òkè ògùn lọ́kàn tá bá gbà pé ọ̀dà ó kó òkè ògùn báyìí Ògbómọ̀ṣọ́ inú ẹkùn márààrún tá a ní wọ́n láwọn káwọ́ pọ̀nyìn lẹ́yìn pé ọ̀yá òkè ògùn máa ń so àwà lẹ́yìn rẹ̀ àwọn igun tó wà tó jẹ́gun yòókù gbogbo wọn náà sọwọ́lẹ̀ pé òkè ògùn lọ́kàn a nílò ìrànlọ́wọ́ Ìbàdàn náà o ẹ nílò àjọṣepọ̀ Ìbàdàn náà o àbí ṣe lè rò pé nígbà tí wọ́n bá tó pa ẹ̀yìn lọ́kàn báwọn kí ni Ìbàdàn sọ. ẹ ṣe ẹni tó bá ní kí ni Ìbàdàn ó ṣe ó ti kú wọn ò tí ì gbìn sí. Ìbàdàn lèmi ń gbé ọ̀pọ̀lọpọ̀ wa náà là ń ní nǹkan ṣe nìbàdàn. Ìbàdàn ló lùlù wa ẹ má pàgbé pé inú ọ̀rọ̀ tá à ń sọ mo ní Ìbàdàn yẹ iṣẹ́ ìlú ẹnìkan ìlú gbogbo wa ni. ìlú gbogbo wa ni ẹ sọ bẹ́ẹ̀. yẹn fún yín lápẹẹrẹ mo wà lórí Ọ̀ṣun state tí mò ń gbé ìyàwó mi wá ń ṣe tíṣà ní boundary ní Ìlàjú ẹ̀ ṣe àpọ̀yọ state náà ni. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ní àjò láti Òṣogbo wá sí Ìlàjú ẹ̀ lójúmọ́ ó nira. ọjọ́ kan la kàn pera wa pé ìbọ̀mọ̀ Ọ̀yọ́ state ni wá yá máa lọ Ìbàdàn a ní láti gba transfer gbàtà adébàdàn àmọ̀pá adélé ọkàn wa balẹ̀ torí Ìbàdàn wọ́n ní àkóyawọ́ wọn máa ń gbàyàn mọ́ra o lè gbé Ìbàdàn kó sọ pé Ìbàdàn gbàyàn mọ́ra ọ̀pọ̀ èèyàn ní gbé Ìbàdàn náà nígbà tí mo wá sọ yẹn nípa ká wá lọ sínú òṣèlú kò sí agbọ̀n kan tó lè dá gómìnà fi sílẹ̀ ẹ rántí pé mo sọ bẹ́ẹ̀. ẹ sọ bẹ́ẹ̀. Òkè Ògùn ò lè ṣe Ìbàdàn ò lè ṣe Ọ̀yọ́ ò lè ṣe Ògbómọ̀ṣọ́ ò lè ṣe Ìbàràpá ò lè ṣe gbogbo wa la nílò ara wa so tó bá yẹ gbogbo wa la nílò ara a nílò Ìbàdàn lọ́pọ̀lọpọ̀. tó bẹ́ẹ̀ ti nílò àwọn ogun yòókù náà lẹ nílò Ìbàdàn. a sì ń gbégbésẹ̀ láti rí àwọn èèyàn àwọn ibi tí n bá ní kí n máa ka gbogbo àwọn ibi tá a ti láwọn olórí àtẹgbẹ́ tó jẹ́ olórí fàpẹ̀rẹ̀ àti lọ sí CCI àti báwọn sọ̀rọ̀. àwọn ojúlówó Ìbàdàn gangan. bẹ́ẹ̀ láwọn tó jẹ́ umbrella body Ìbàdàn gan. so a sì báwọn èèyàn kàǹkà sọ̀rọ̀ nìbàdàn tó jẹ́ pé wọ́n ní àwọn òpé kókè wọn má ṣe kí wọ́n fún wa ní ẹni tó kájú ẹ̀ ẹ rí i pé mo sọ mọ́rọ̀ lẹ́ẹ̀kan. so a ti ní ìbáṣepọ̀ tó pọ̀ nítorí pé bí gómìnà bá jẹ gómìnà tán bo ni ó máa gbé rí. Ìbàdàn náà máa gbé. so a lè wá sọ pé n tá n fà ó pé à ń takò Ìbàdàn ohun tá à ń gbìyànjú láti sọ ni pé kí ẹ̀tọ́ yìí kó máa yípo. kó má jẹ́ pé ibìkan ló dúró sí. so bí wọ́n ṣe ń ṣe ní àwọn bòmíì ohun tá à ń béèrè fún nìyẹn kì í ṣe pé à ń bá Ìbàdàn jà àbí à ń bá ẹnìkan jà àjọṣe òun ló fi jẹ́ pé ẹgbẹ́ wa jẹ́ ẹgbẹ́ àjọṣepọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa now àjọṣepọ̀ gbogbo wa ìtẹ̀síwájú gbogbo wa Ìbàdàn Òkè Ògùn Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ Ìbàràpá gbogbo wa ìtẹ̀síwájú gbogbo wa kò sẹ́ni tó lè ṣe táwa yọwọ́ Ìbàdàn kúrò níyàwó or possible. so n tá à ń gbìyànjú látàárọ̀ náà ni wípé gbogbo ẹ̀ papọ̀ fún ìtẹ̀síwájú gbogbo wa náà ni àti ìtẹ̀síwájú ìpínlẹ̀ wa ká wà lálàáfíà náà ni gbogbo èyí tí à ń gbìyànjú láti sọ yìí o Òkè Ògùn lọ́kàn Ìbàràpá lọ́kàn Ọ̀yọ́ lọ́kàn Ìbàdàn lọ́kàn
ohun tí ó ṣe pàtàkì jù náà ni pé ká ṣe kíni ká wà lálàáfíà fún ìtẹ̀síwájú gbogbo wa. Gbéyẹ̀wò lètò yìí bí tí a ti ń ṣàgbéyẹ̀wò ohun tó ń lọ tó ń ṣẹlẹ̀ káàkiri lọ́tùn lósì. Èyí tá a mú wá lónìí lẹ ti ń gbọ̀n, ẹ lè lọ sábàlá àríwísí kẹ́ ẹ lọ sọ sí ohun tẹ́yin náà bá wò pé bóyá ó yẹ ká sọ tàbí ẹ̀yin náà bá lérò wípé bóyá kò yẹ ká fi kún àbí tó bá yé ẹ̀yin náà sí, ẹ rí i pé mo mọ̀ sọ wípé ẹ gbé yẹ̀wò àjọ ń ṣe kíni àjọ ń gbé yẹ̀wò náà ni. Ẹ wá gbìyànjú láti túbọ̀ darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ̀yin ẹ gbìyànjú ẹ lọ subscribe, ẹ̀yin tẹ́ ti subscribe ẹ gbìyànjú ẹ lọ subscribe. Tẹ́ bá ti subscribe ń túmọ̀ sí wípé ẹ ti darapọ̀ mọ́ wa. Èyíkéyìí ètò tí bá ń ti iléeṣẹ́ ìjáde ẹ máa lórí ọ̀fẹ́ àǹfààní láti máa wò. Bákan náà ẹ sì máa bá wa pín ètò yìí ká, ẹ máa bá wa pín ká bẹ́ẹ̀ tí ń gbádùn rẹ̀, ẹ máa jẹ́ káwọn míì náà kàn máa gbádùn rẹ̀, ẹ sì máa fìfẹ́ hàn sí wa. Ìyẹn ni pé kẹ́ ẹ máa ṣe kíni kẹ́ ẹ máa like. Àlejò wa ètò òṣèlú gbogbogbò ó ń bọ̀ lọ́nà tí à ń mú lọ́ọ̀kan yìí. àṣẹlẹ̀ kejì ní ti ìjọba àpapọ̀, ìyẹn ìjọba ààrẹ wa Bọ́lá Tinubu. Ojú wo lẹ fi wò? Ǹjẹ́ wọ́n lẹ́tọ̀ọ́ àti ṣẹlẹ̀ kejì? Àwọn kan ń kíyèsí lọ́dọ̀ tí wọ́n ní ìbá àwọn aróòkè ọ̀hún náà ìbẹ́ẹ̀ méjì làwọn náà ṣe nígbà tí àkọ́kọ́ ṣe ó tún ṣẹ̀ kejì, kí ló dé táwa ó wá ṣe kí ni táà ní ṣẹ̀ kejì? Ṣéyìn òun ló yẹ kí a fi wò tàbí ìlọsíwájú iṣẹ́ tí ìjọba ń ṣe lórí gbogbo ètò gbogbo tó ní í ṣe nípa ètò ìjọba? Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, ojú wo lẹ fi wò? Ojú tí mo fi wò ni pé ohun tó fẹ́ wí ni pé ẹ̀tọ́ ń bẹ fún ẹni tó ṣe ààrẹ lákọ̀ọ́kọ́ kó ṣe lẹ́ẹ̀kejì. Ẹ̀tọ́ ń bẹ fún un tó fẹ́ wí nìyẹn. Òfin fàyè gbà. Òfin fàyè gbà. Tó bá sì jẹ́ pé ó wù ú láti ṣe lẹ́ẹ̀kejì, ó lẹ́tọ̀ọ́ láti ṣe lẹ́ẹ̀kejì. Ẹ̀kejì ni pé nǹkan táwọn èèyàn ń sọ yẹn, ẹni ká máa wò ó bóyá ìlọsíwájú àbí ìdàgbàsókè àbí nǹkan. Mo lérò pé ìhun ló yẹ ká máa kíyèsí sọ̀rọ̀ pé wọ́n kàn ká ṣe wọ́n ṣe méjì. Àwọn tó ti ṣe sẹ́yìn tí a rí dàgbàsókè tí wọ́n sì ṣe lẹ́ẹ̀mejì, kí la rí fún wọn? Ẹ̀tọ́ ni. So wàá gbàdúrà pé àgbà wọn mọ̀ rẹ̀ kí wọ́n ṣe ètò ìdàgbàsókè o tó mọ́yán lórí o, ṣùgbọ́n ẹ̀tọ́ rẹ̀ ni tó bá sì wù ú tó sì wà láyé tó sì fẹ́ ṣe, ẹ̀tọ́ rẹ̀ ni láti ṣe. Ẹ̀tọ́ ààrẹ orílẹ̀-èdè ni láti gbégbá lẹ́ẹ̀kejì pé òun fẹ́ ṣe lẹ́ẹ̀kejì torí òfin fàyè gbà. Kì í sì ṣe àkọ́kọ́ tá a rí ni àwọn míín náà ti ṣe, so tóun náà bá fẹ́ ṣe kó ṣe. Ẹ já wa kíyèsí nínú gbogbo bí ìjọba ti ń lọ yìí, kí làwọn nǹkan pàtàkì kan tẹ́yin wò pé yóò jẹ́ káwọn èèyàn ó tiẹ̀ lè wò pé nítòótọ́ o ìjọba yìí kẹsẹ̀ járe àti ṣẹlẹ̀ kejì? Ṣe rí èmi ò ń ṣe olóṣèlú o, mo máa analyse àwọn nǹkan tó ń lọ ní, mo sì máa ń wà realistic. Nǹkan ti bàjẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún lórílẹ̀‐èdè yìí, ti bàjẹ́ jìnnà. Ọ̀rọ̀ yẹn dàbí kéèyàn wọlé palẹ̀ káwá ní ká máa kó àwọn nǹkan tí wọ́n wó yẹn, ṣe wọ́n pé ó máa ń nira. Ó máa ń nira púpọ̀. Mi ò PTN tó wà lórí àga yìí, mi ò ń ṣe olóṣèlú láti support pé kíní o, ṣùgbọ́n téèyàn bá ṣe dáadáa ká sọ pé ó ṣe dáadáa. Àwọn ìgbésẹ̀ tó gbé ó jẹ́ àwọn ìgbésẹ̀ tí àwọn ará tó ti ṣe lẹ́yìn ò gbé. Ó nira o, ṣùgbọ́n á bọ́ lóko rẹ̀. Ẹ wo ọ̀rọ̀ epo tí wọ́n fàyọ, epo yẹ kí wọ́n ti fàáyọ látijọ́ yìí. Bẹ́ẹ̀ni. Torí àìfàáyọ àwọn kan ni wọ́n wá ń jẹ àǹfààní ẹ̀ náà, wọ́n ń jẹ mọ̀kúdùn rẹ̀. Ṣùgbọ́n nígbà wọ́n fàáyọ ó nira. A sọ pé ẹnìkan pé o, kò sẹ́ni tó pé, ààrẹ orílẹ̀-èdè ò pé, èmi tí mo jókòó pé kò sẹ́ni tó pé. Ṣùgbọ́n nígbìyànjú nǹkan tí wọ́n ti ń ṣe yìí, tí wọ́n bá láwọn ṣe lẹ́ẹ̀kejì, ẹ jẹ́ á fún wọn ní àǹfààní láti ṣe lẹ́ẹ̀kejì. Táwọn yẹn bá dìbò fún wọn tí wọ́n wọlé kí wọ́n ṣe lẹ́ẹ̀kejì. So ojú tèmi fi wò ó nìyẹn, kò sí nǹkan kan tí ó burú ń bẹ̀. So wọ́n ti ṣe àwọn nǹkan tí tó ta lè sọ wípé tó. Àwọn tá a dìbò fún lẹ́yìn ṣé wọ́n tiẹ̀ ṣe báyìí tá a fi dìbò fún wọn. Ká yọ ti ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́sìnmẹ̀sì kúrò ń bẹ̀, ẹ jẹ́ ká wò pé ṣẹ́ni yìí gbìyànjú, ó gbìyànjú torí nǹkan ti bàjẹ́ jìnnà, wọ́n ń ṣe tún ṣe bọ̀ díẹ̀díẹ̀ ni. Tá a bá fún láǹfààní ẹlẹ́ẹ̀kejì, àwọn nǹkan tí míì tí ò tí ì ṣe ní sáà àkọ́kọ́ yóò rí ṣe lẹ́ẹ̀kejì. Ọ̀dà àti gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wí, àwọn ọmọ Nàìjíríà náà sì gbọ́. Ẹ wá jẹ́ kí a wò gẹ́gẹ́ bí ètò ìdìbò ṣe ń bọ̀. Ọ̀rọ̀ bí ìmọ̀ràn, ìmọ̀ràn bí ọ̀rọ̀, kí ni tẹ́ wí káwọn èèyàn ó kíyèsí àti tẹ́ wí káwọn èèyàn ó fojú sọ́nà fún? Ẹ já gba àwọn èèyàn mọ̀ràn.
Ọlọ́run ọba á jẹ́ kí àsìkò ìdìbò yẹn kó ṣojú ẹ̀mí wa ká Àmín. sì tayọ ọgbà náà. àmín. Ìmọ̀ràn mi ó ti wà nínú ọ̀rọ̀ tí mo sọ. Ẹlẹ́kùnjẹkùn tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́, gbogbo àwa tá a wà ní ẹkùn kọ̀ọ̀kan, ẹ jẹ́ ká dúró déédéé. Àwọn tí ò bá ní káàdì ìdìbò kan lọ gba káàdì ìdìbò, torí gbogbo ohun yòówù tá à ń sọ yìí, ò bá ní káàdì ìdìbò ò tiẹ̀ lẹ́tọ̀ọ́ Láti bá dìbò. a dá sọ̀rọ̀ yìí rárá. Gba káàdì ìdìbò ẹ kó sì ṣetán láti dìbò. Ìkejì ni wípé gẹ́gẹ́ bí mo ṣe sọ, kí a fọwọ́ tira wa ká lè dé òkè. Tá a bá fọwọ́ tira wa, tókè Ògùn bá ṣe, ibòmíràn á ṣe, Ọ̀yọ́ á ṣe, Ògbómọ̀ṣọ́ á ṣe, Ìbàràpá á ṣe, Ìbàdàn á ṣe, gbogbo wa á ṣe, tó fi jẹ́ pé ètò pínre láàárẹ tí ó wà láwọn ìpínlẹ̀ míì yóò bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ohun tí mo lè gbà wá mọ̀ràn ni ẹ jẹ́ ká fọwọ́ ti ètò tá à ń gbé lọ́wọ́ yìí kó lè ṣeé ṣe. Ìbéèrè yẹn àtọ̀rọ̀mọ̀ràn yẹn ni ó mú mi béèrè ìbéèrè yìí. Àjọ elétò ìdìbò wọ́n ti mọ́jọ́ tá a dìbò ìjọba àpapọ̀, tá a dìbò àwọn sẹ́nítọ̀, bákan náà tá a dìbò gómìnà káàkiri àwọn ìpínlẹ̀, yàtọ̀ sáwọn ìpínlẹ̀ bíi mélòó kan tí wọ́n kà wípé ó dà pé àwọn ò ní bá, gẹ́gẹ́ bí àwa náà ti ń wò bọ̀ láti ẹ̀yìn wá. Nínú pé wọ́n dá ọjọ́ yìí, kó tó di pé wọ́n dájọ́, àwọn awuyewuye kan ti ń súyọ nípa wípé ìmọ̀ ẹ̀rọ la fẹ́ kí a múlò láti fi kàbò àti láti fi ṣe bí bá ti mọ kólétì ìbò, bá ti mọ kólétẹ̀, ìyẹn bá ti mọ kó àwọn ìbò wá ní kíkà rẹ̀ láti ibùdó ìdìbò kọ̀ọ̀kan tí ó fi mọ lọ sí olú àpapọ̀ ibi tí wọ́n ti ka gbogbo ẹ̀ lápapọ̀. Àwọn kan láwọn faramọ́, àwọn kan láwọn ò faramọ́, àwọn kan nígbà tí ń ṣe bọ̀ látẹ̀yìn lọ́dà, àwọn kan ní tí àwọn fẹ́ gangan ni pé ká lo ìmọ̀ ẹ̀rọ. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, èwo lẹ̀yin faramọ́ ń bẹ̀? Ṣé ìmọ̀ ẹ̀rọ ni tàbí ká ṣe bá ti ń ṣe bọ̀ látẹ̀yìn wá? Ṣe rí, mo ti ṣe ohun tí wọ́n ń pè ní presiding officer rí. Láyé ìgbà tí Olúnlọ́yọ̀ ń ṣèjọba, ọmọ wa ní ẹjẹ́ ó ṣe. Bá ṣe ń gbà yẹn lọ́wọ́ la fi ń kọ́ form EC8A lásìkò kìíní sí. Àwa náà mọ̀ gbogbo ẹ̀ ṣe bó ṣe mẹ́hẹ̀ sí. Ẹ mọ̀ bẹ́ẹ̀ tí máa ń yí. Àmọ́ a yí, ṣe pé àmọ́ bá a ṣe máa ń yí. A yí ìbò nígbà yẹn. Àṣà ní kó Olúnlọ́yọ̀ wọlé, ọmọ wa ní ẹjẹ́ ó ṣe. Tó bá yẹ pé bẹ́ẹ̀ la máa bá a lọ, kò lè dàgbàsókè ní àlọ́wájú. Àwọn kan ó kàn délé ìdìbò, wọn ó sì jí àpótí ìbò gbé. Kí ló dé tá ò ṣe bí wọ́n ṣe ń ṣe nílùú èbó tó jẹ́ pé inú yàrá ẹ̀ gan o lè tẹ fóònù ẹ̀ kó fi dìbò, o ní láti lọ tó. Ibi tó yẹ ká dé ní ẹ̀ṣá lówó rẹ̀ ní àbẹ́ à lè ṣe, àbá láwọn tó lóye tí wọ́n lè ṣe, tí wọ́n lọ́pọlọ tí wọ́n lè ṣe, ọ̀pọ̀lọpọ̀ làwọn tó ń lọ́pọlọ tí wọ́n lè ṣe, a sì lówó rẹ̀. Ṣùgbọ́n tí a bá ti fẹ́ rẹ́ra wa jẹ, òun ni a máa sọ pé ẹ jẹ́ á dúró sí ìta ìṣe tẹ́lẹ̀, ẹ jẹ́ ká lọ síbi tí a fi mọ̀ ẹ̀rọ bí wọ́n ṣe ń ṣe ìlú òyìnbó, tó yẹ pé tí wọ́n bá tẹ fóònù báyìí nísìn, ibi ìbò tí mo dì nínú yàrá mi ó ti débi tí wọ́n kà, kò ní ìdí tí wọ́n ṣe kó jọ síbi kankan. Àwọn tí ń bẹ ń lu òyìnbó gan, tá a bá gbà wọ́n láyè, wọ́n tẹ fóònù látọ̀hún tó jọmọ Nàìjíríà, wọ́n ó dìbò wọlé. Kí ló yẹ tá a ṣe yẹn? Nǹkan tó lè rọ gbogbo Ọlọ́run ní ṣàṣàlẹ́ tí ò ní fóònù sí, ìyá tí ò bá sì ní fóònù, wọ́n wà mọ́ èṣe tí wọ́n ṣe tiẹ̀ náà tí ó fi lọ, tó jẹ́ ìyá arúgbó. Ṣàṣàlẹ́ tí ò tiẹ̀ ní fóònù, bọ́jà arúgbó jù bẹ́ẹ̀ lọ, ó ní fóònù kékeré bó jẹ́ pálásà. Bẹ́ẹ̀ni. Ó yẹ kí wọ́n ṣe é ní rọrùn tá a bá fẹ́ ṣe é ní nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan tí ó jẹ́ tẹ́wọ́ gbà fún gbogbo yẹn. Ṣùgbọ́n tí ó bá jẹ́ pé awúrúju ti fẹ́ máa wà ń bẹ̀, òun lá máa padà sẹ́yìn, tá a máa lọ wájú. Kò sí nǹkan kan tí a lè ṣe. So ẹ̀yin náà fi gbára sí ìmọ̀ ẹ̀rọ. Ìmọ̀ ẹ̀rọ ni nfa èyí tí wọ́n ń ṣe pé bí fàs nǹkan kan bẹ́ẹ̀, èyí tèmi fi kún ni pé ká máa dìbò láti inú yàrá wa. Ẹnìkan ò ní lé ẹnìkan kí òun ò ní ṣe aláàké. So ìbò ẹ̀ sì ti wọ́n ti kà. Bẹ́ẹ̀ni, ojú gbogbo àná sì ti máa rí pé tó. Bẹ́ẹ̀ kan bá ti lé, wọ́n náà ó ti rí. So bó ṣe yẹ ká ṣe é nìyẹn tá a bá fẹ́ ká máa rẹ́ra wa jẹ. Ìdàgbàsókè ń bọ̀ díẹ̀ náà ni mo sì lérò pé ibì kan ní tí máa bẹ̀rẹ̀ tí fi máa débi tí ó yẹ kó dé. Ọlọ́run ọba láàánú yóò tún lé àti ọ̀nà ẹnì kọ̀ọ̀kan wá sí. Lẹ́ẹ̀kan sí ẹ ṣeun fún gbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá, ojú tẹ̀ fi ń wò wá kò ní di tí ń wòran báyìí bẹ́ẹ̀ náà létí tẹ̀ fi ń gbọ́ wá kò ní di tẹ̀ ń náwó sí láṣẹ Èdùmàrè. Ẹ ṣeun.